Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A dá gbogbo ògo àti ọlá padà fún ẹni tó ní. A yin Ọlọ́run wa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láé. Hallelujah. A yin nítorí tí ó jẹ́ Ọlọ́run wa síbẹ̀. A sì mọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nítorí pé ẹni tí gbogbo ayé ń bọ ni, ẹni tí gbogbo ayé sì ń sìn ni pẹ̀lú. A dá gbogbo ògo àti ọlá padà fún Jésù náà, Olúwa wa. Àmín, àmín. Ayérayé, à ń lọ nínú ọ̀rọ̀ rẹ lówùúrọ̀ yìí. Ẹ̀mí mọ́, ẹ gba gbogbo ògo. Bàbá màmá, a ní ká ṣe tọmọ ọba láàárọ̀ yìí. Kí n tá bá ń sọ̀rọ̀, a lè má ráyè lè gbé gbàdúrà, a lè ráyè má gbé fìlà sórí. Ṣùgbọ́n láàárọ̀ yìí, a fẹ́ gbé fìlà sórí. A fẹ́ ṣe tọmọ ọba láàárọ̀ yìí kán bá mọ̀ pé ọmọ Yorùbá ni wá tọkàntọkàn. Pé tá bá dé fìlà síbí, bọ̀dẹ̀ tó bá ń wáyà á máa dé fìlà sápọ̀ ọ̀tún. Ẹni tó bá ti létí kún, a máa dé sọ́wọ́ òsì. Lórúkọ Jésù, a ó jorí ayọ̀ gbà. Ó dàbí ọ̀rọ̀ tí a fẹ́ sọ lówùúrọ̀ yìí. Mo fẹ́ jẹ́ kí gbogbo ènìyàn máa bá mi ṣe ọ̀rọ̀ yìí. Bó dẹ̀ ṣe ń wà bẹ́ẹ̀ máa like ẹ̀, máa love ẹ̀. Torí Ọlọ́run onímájẹ̀mú, ó máa mú májẹ̀mú ẹ̀ṣẹ̀ láàárọ̀ yìí. A ò ní jẹ̀bi. Ṣùgbọ́n ọ̀rọ̀ kan ni mo gbé wá. Ọ̀rọ̀ tèmi ó máa lágbára díẹ̀, ṣùgbọ́n mi ò ní pẹ́. Wọ́n ní Sunday tó máa dá àbí àti jù díẹ̀ o. Àwẹ̀ ni. Wọ́n ní Sunday tó máa dá àti Saturday láti mọ̀. Ọ̀sẹ̀ tó bá dẹ̀ máa dá àti ìbẹ̀rẹ̀ láti mọ̀. Ẹ̀jì ni Agbádébọ̀ Balógun, orí yín ò ní gbàbọ̀dẹ̀. Tèmítèmí, ẹ káàbọ̀, ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́ o. Ṣàlàáfíà ni o, ẹ kú ọjọ́ mẹ́ta o. Lórúkọ Jésù, a ò ní jẹ̀bi. Ọmọ ọba ló ń kí yín láàárọ̀ yìí. Mo sọ àkórí yìí ni pé ojú máa ti àwọn gómìnà wa láìpẹ́ kó tó di 2023. Ojú máa tì wọ́n. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ibi kékeré kan. Anthony kí lẹ fẹ́ pè? Anthony kí lẹ máa ń pè Nàìjíríà? Anthony Nàìjíríà. Màlàmí. Àwọn ní Anthony. Àwọn ní Anthony kí lẹ máa ń pè? Anthony Joshua àbí kí lẹ fẹ́ pè? Àṣìyàn ọmọ wọ́ọ̀dù. Ẹ ṣe jàre tèmítèmí wàhálà àánú gbà. Ṣé ẹ rí bí ènìyàn bá wà tí wọn ò bá ní làákàyè, ó máa dàbí pé ìwà wọn àbí ìṣesí wọn làwọn èèyàn máa ń wò. Ó máa ń dàbí pé ìwà wọn àbí ìṣesí wọn làwọn èèyàn máa ń wò. Nítorí bí ènìyàn bá wà láyé tí ò bá fi làákàyè ṣiṣẹ́ ìrìn àjò ẹ̀, ó máa ń dàbí pé ẹni tí ò mọ nǹkan kan. Ọmọ́táyọ̀ ẹ̀dẹ̀ wàhálà àánú gbà o. A máa gbàdúrà fún àti ń gbà á lórúkọ Jésù. Kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́. Lórúkọ Jésù, àìsàn ò lè borí ẹ̀. Yóò rà àánú gbà. Ó yé mi, ó dẹ̀ yọ Ọlọ́run. Bẹ́ẹ̀ni, ó yé mi, ó yọ Ọlọ́run. Ọmọláyọ̀ ẹ̀dẹ̀, God bless you. Ẹ káàbọ̀ o. Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun. À ń gbà á. Tàbá ṣe tán sí i, tàbá sọ̀rọ̀ yìí débì kan, a máa ṣí fìlà. Gbogbo abiyamọ pátá máa bá wa náwó sí Sunday. A máa gbàdúrà fún. Nǹkan tí mo fẹ́ mú wá ni pé
ikún jọ̀gẹ̀dẹ̀ ikún rèdí ikún ò mọ̀ pé ohun tó dùn ló máa ń pani. Inú wọn ń dùn wọ́n ń fò fáyọ̀. Ó mà ṣe o. Ẹ wá wojú ayé bí, ẹ wá wo ìkà, ẹ wojú ènìyàn gbáǹkọ, torí pé ènìyàn á máa hùwà bí ẹranko. Àwa gọ̀, ṣebí Yorùbá gọ̀, wọ́n á fi gbogbo ìrìn àjò tiwọn, wọ́n á máa fi ṣe kíni, wọ́n á máa fi bá ènìyàn rìnrìn àjò, ṣùgbọ́n nínú ìrìn àjò wọn, wọ́n kọ̀ láti má ṣe rere. Àwọn Northern àbí kílẹ̀ ń pè wọ́n, àwọn gómìnà ìlú Haúsá, àwọn kóra wọn jọ, wọ́n ń ba ọrọ̀ ajé wa jẹ́. But àwọn gómìnà tilẹ̀ Yorùbá, àwọn jẹ́ dìdìrìn òpònú aláìlérò. Ṣé ẹ rí ẹ ní bínú sí ọ̀rọ̀ tá a fẹ́ sọ láàárọ̀ yìí? Torí ọ̀pọ̀ èèyàn máa wò pé ṣebí pásítọ̀ ni, ṣé ó yẹ kó sọ nǹkan bẹ́ẹ̀, ó yẹ kó sọ̀pọ̀tì ni. Ṣé ẹ rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ẹ má mú ẹ̀sìn mọ́. Ṣé orí ta bá ń sọ ẹ̀sìn, ìwà ẹ̀sìn àbí ìgbàgbọ́ wa, ó yàtọ̀ sí pé ẹ jẹ́ kí ìlú ó pín. Ṣùgbọ́n ìwé Jóòbù orí 2, ó sọ̀rọ̀ èṣù Sátánì fúnra rẹ̀ sọ̀rọ̀ ńbẹ̀. Ó ní awọ fún awọ, eegun fún eegun, ohun tí ẹ̀yin bá ní lẹ máa fi ra ẹ̀mí yín padà. Àwọn nọ́ọ̀tì wá wo àwọn gómìnà nọ́ọ̀tì àwọn ìlú mọ́là yẹn, wọ́n rò ó títí pé ọgbọ́n wo ni àrékérekè wo ni wọ́n lè fi gbẹ̀san lára yín, torí pé ti ní kí ẹ ní fún wọn ní ibi tá máa kẹ́ran sí, ibi tá máa ṣe gbá sí. Wọ́n dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan la fi jù wọ́n lọ. Kí lọ́rọ̀ ajé ta nílọ̀hún? Àwọn ọmọ wa tán ta alcoholics, tán ta ògógóró, tán ta bíà, tán ta gúdà, tán ta star, tán ta gbogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n wá kọjá sí ṣọ́ọ̀bù wọn, wọ́n jù wálẹ̀. Agboola Ìmọ́lẹ̀ Ayọ̀, orí rẹ ò ní gbàbọ̀dẹ̀. Tèmítáyọ̀ Awóṣìkà, orí yín ò ní gbàbọ̀dẹ̀ o. God bless you. Ẹ ò ní ṣìrìn lórúkọ Jésù. Wọ́n wá jù wálẹ̀, wọ́n mú àwọn square part, wọ́n jù wálẹ̀. Àbí ẹ jọ̀ọ́, ó jọ gàté kò jọ gàté, ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀. Ṣé ẹ mọ̀ pé ohun tó bá jọra wọn la fi ń wéra wọn? Èpo ẹ̀pà jọ pósí ẹ̀rí. Àwọn jó ṣọ́ọ̀bù, àwọn gbé gbogbo nǹkan ọmọ wa, wọ́n da gbogbo ẹ̀rú, wọ́n gbé wálẹ̀. But àwa lẹ Yorùbá gómìnà wa, apá ni wọ́n ń já mọ́nú bí wọn ò rí nǹkan ṣe. Ìjọba kàkà kan fẹ́nu kò síbì kan, rádaràda ni wọ́n ṣe. Nígbà tó jẹ́ pé ó lè ní wọ́n, tógèètì náà lébi tán ti máa lówó tógèètì kó káàkiri. Ibi tí Tinubu ti padà dé sí, wọ́n fẹ́ gbé tógèètì dìde, ó ti náwó tán, ó ti lọ fowó wá ìsàn, ó fẹ́ padà wá láti wá generate owó mi. Àbí? Ṣùgbọ́n wọ́n gbàgbé pé owó táàsì tí wọ́n ń san nílé ọtí ń bí, owó tí hòtẹ́ẹ̀lì ń san níbí, owó tí àwọn atámú ògógóró támú alcoholics ń san ń bí, owó ṣọ́ọ̀ṣì táàsì, owó àwọn company tá à ń ṣiṣẹ́, ibi tán ti ń ṣe bíà, tán ti ń ṣe star, tán ti ń ṣe gúdà, àwọn Guinness táàsì wọn náà fi ń gbé ìlú wọn ga o. Àbá ti gbàgbé. Torí tí àwọn gómìnà òpònú márààrún ò bá ronú wọn, èmi á rán wọn létí. Torí pé ẹ fẹ́ lọ sìn wá ni. Àbí? A yàn yín pé kẹ́ ẹ lọ sìn wá. Why people hailing them? Kí ló dé tẹ̀ ń pọ́n wọn lé? Lóòótọ́ ni Bíbélì sọ pé ká máa gbàdúrà fún àwọn olórí wa. Ṣùgbọ́n ṣé àwọn eléyìí yẹ fún àdúrà ṣá? Ṣé àwọn eléyìí yẹ fún ẹni tí à ń gbàdúrà fún? Àwọn tí wọ́n jó ẹrù wọn, àwọn tá ṣe nǹkan wọn, mélòó nínú ọmọ Yorùbá, ọmọ mọ́là tí ẹ jó ẹrù ẹ̀ lẹ́kọ̀ọ́? Mélòó lẹ jó ẹran ẹ̀ lóńdó?
wọ́n tún bá yín ṣàgídí ni ibi tẹ́ ẹ máa ní kẹ̀kẹ́ náà gbà wọ́n ní Nàìjíríà kan náà lájọ wà ẹ jọ̀ọ́ ṣé ìlú mọ́là níbi tẹ́ ti ń tọ́tí yẹn tá sọ pé òfin tí wọ́n ò gbọ́dọ̀ tọ́tí nílùú wọn ká máa jó gbogbo ṣọ́ọ̀bù ká máa jó gbogbo square party àti gbogbo ibi táwọn ọmọ Yorùbá ti ń ṣiṣẹ́ yẹn òfin tí wọ́n yẹn kì í ṣara òfin Nàìjíríà àbí that Sharia law is not for Nigeria àbí Anthony Joshua nìyẹn tá bá mọ̀ pé wọ́n fẹ́ ṣe business olúwa ṣeun ẹ̀rọ ànúgbà o òun ni tó bá máa pọ́n fẹ́ máa ṣe business ní nọ́ọ̀tì oníkan lọ dá kátó èrè alẹ̀ kan lọ máa sin ẹran ẹ wojú ayé bí káwọn lọ máa sin ẹran ṣùgbọ́n àwọn gómìnà ti bí àwọn wọn ò rí nǹkan kan sọ o ẹ jẹ́ kí n bá ẹ̀sìn àwọn gómìnà wọn létí ní tó jẹ́ pé wọn ò pònú ni wọ́n ti ya wèrè dànù. They are making money here but a lé wọn jẹ́ kí n sọ fún yín best bara investment oníbàárà àwọn ìbára online investment ẹ̀já pè ní investment wọ́n wà lórí títì káàkiri. They are using that money to sponsor the governors. They are using that money to supporting Fulani. But àwa là ń fún wọn lówó. Tó bá fẹ́ ṣe ìtọrẹ àánú sìn, ẹ̀yin ò ṣe ìtọrẹ àánú fún àwọn opó mọ́, ẹ ṣe ìtọrẹ àánú fún àwọn aláìní mọ́. Àfi kẹ́ ẹ kówó lọ, kẹ́ ẹ lọ sóúnjẹ, kẹ́ ẹ kó lọ sẹ́gbẹ̀ẹ́ títì, kẹ́ ẹ ní ó yá mọ́là, ẹ máa kó fún wọn. Do you believe they didn't eat it? Tó bá ní kó lọ ṣe ìtọrẹ àánú sìn, wàá diyọ̀. Àwọn èèyàn wàá diyọ̀. Ẹ diyọ̀, ẹ lọ gbé fóníbàrà. Ẹ wàá diyọ̀ yẹn, ẹ believe pé iyọ̀ yẹn náà tún kó padà. Wọ́n á tún di iyọ̀ yẹn padà sínú wíwọ̀n yẹn padà, wọ́n á tún tọ́jú ẹ̀ àwọn iyọ̀ kó kú lọ kárùn lọ tẹ́ ti kó lẹ̀. Àwọn ìmọ̀lá yìí wọ́n á tún kó pọ̀, wọ́n á tún gbé wọnú ọjà. Ẹ̀yin ìyá Yorùbá yìí náà tún máa rà ẹ̀ tún tà fún wọn. Àgbọn tí ẹ̀ fi ń parí tẹ́ fi ń pa abẹ́ tẹ́ fi porí orí korí mi kó kú lọ, ọrùn mi kó kú lọ, òjìyà ayé mi kó kú lọ. Àgbọn wọ̀nyí ni wọ́n tún pa. Tán tún slice tán kó sínú tray tán tún bomi sí lórí and all your boys are eating. Wọ́n á tún gbé lọ sẹ́nu gate àwọn ọmọ school yín, àwọn ọmọ yín tẹ́ fún lówó wọ́n á tún máa jẹ owó lọ ni ẹ̀ ń fúnra yín lóògùn jẹ. But you said that they are deaf and ducky ni wọ́n ò gbọ́n aláìní làákàyè ni wọ́n á sokùn mọ́rùn ṣùgbọ́n ẹ máa sọ pé wọn ò gbọ́n. I have evidence mo máa tí mo sọ. Bàbá màmá tó gbọ́ mi orí rẹ̀ ò ní gbà bọ̀dẹ̀. Àwọn gómìnà wọn yóò ríran wò ká gbogbo àwọn wèrè tán wà lójú orin tẹ́ bá dé Yànàpájà tẹ́ dé Òkètù kẹ́ dé Òwòrò kẹ́ dé gbogbo àwọn bíbí place yẹn wọ́n kún bẹ̀. Agége ló ti ẹ̀ worst jù tó bá dé Mọ̀ṣin wọ́n pọ̀ lórí títì rẹpẹtẹ àwọn míì á máa fi ìgbà kan tí Ambode àbí Sanwó Fáṣọlá ló lòun fẹ́ lé wọn kúrò ní Lagos State àwọn Tabatio tán jẹ́ disable tán jókòó sórí kẹ̀kẹ́ báyìí tán máa fi kẹ̀kẹ́ wọn kóra wọn lọ sálásá wọn ní àjọ lè kó ni nothing governor can do. Àwọn governor wọn dẹ̀ wá láti ìlú wọn dẹ̀ wá bribe Sanwó Fáṣọlá lákòókò náà. That is why they are burying the case. But àwọn mú òfin tí wọ́n nílùú wọ́n cherish ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin gómìnà olè kẹ́ máa kó wa lówó jẹ kẹ́ máa kọ́lé káàkiri kẹ́ máa ra mọ́tò kẹ́ máa lọ gbowó tó gèètì kẹ́ máa pa àwọn ọmọ wa òun lẹ́yìn láìkì ká máa fẹjọ́ sùn yín pé Fúlàní ń dó wa Fúlàní ń pa wá lọ́mọ Fúlàní ń ṣe báyìí they will say that àwọn kan tó wá ṣe sí olórí burúkú Mákindé yẹn tiẹ̀ ó ní ó padà lọ sí ẹ fi yá mi láti ìgbà yẹn àwọn mélòó ló compensate ní gangan orí rẹ̀ burú fa. Mami lọ́fẹ̀ẹ́ láìkẹ́ láàárọ̀ sórí àwọn ọ̀rọ̀ tí à ń sọ yìí ó dàbí ìkórira ṣùgbọ́n kì í ṣe ìkórira kórira ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni olóṣèlú kan ò dẹ̀ fún mi lówó láti sọ̀rọ̀ sí wọn but à ń sọ eléyìí kí iye yín kó bá lè ṣí à ń sọ eléyìí kẹ́ ẹ bá lè mọ̀ pé Ọlọ́run fúnra ara rẹ̀ ní ọwọ́ sí ìrìn àjò ilẹ̀ Yorùbá yìí àbí kí ló dé tá a ní policy tó jẹ́ pé ìjẹkújẹ Tinubu coming from London lọ́wọ́ àìsàn ẹ̀ ń jówèrè àwọn aláwọn ní Ọlọ́run máa yọ yín o ní ìní sọ jù bẹ́ẹ̀ lọ tẹ́ni ẹ fẹ́ lọ sí college kìíní kan ẹ fẹ́ lọ celebrate pé Tinubu padà wá ibẹ̀lẹ̀ bá ti jóná dànù
bọ̀ torí pé babaláwo yín tó ń ríran fún yín tètè ríran fún yín wọ́n wá káńsù ẹ̀ délẹ̀ ṣùgbọ́n Jésù ń bọ̀ ó ní máa sọ fún yín. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run wà lórí ìtẹ́ kò tí ì yí padà. Èmi á máa sọ fún yín, I'm not supporting rádaràda. When someone doing a good thing, I will let you know he's doing a good thing. If you are doing a bad thing, I will let you know that you are doing a bad thing. Kò sí nǹkan kan tẹ́ fẹ́ fi ṣe. Ọmọ ọba ilé yìí kò sí nǹkan tẹ́ fẹ́ fi ṣe. Ẹ̀jẹ̀ mi korò. But ẹ̀yin wòlíì, don't deceive people. Wọ́n máa ṣe kìnìkan, wọ́n máa ṣe gbàṣàwò. Sir, you need to talk truth. Let's say the truth, let the devil shame. Ọlárewájú Lawan, ògo rẹ̀ á fọ̀n. Gbogbo nǹkan wọ̀nyí ẹ ṣe òfin Anthony General yín dẹ̀ ṣe kíni ó dẹ̀ ń ba ayé yín jẹ́. Ó kọ́wọ́ yín bọ̀ ṣọ̀lọ̀. Wọ́n dẹ̀ ní Yorùbá lára, wọ́n ní Ìgbò lára, wọ́n ní àwọn èèyàn wa lára. But you plan, ó dẹ̀ sọ people are kíni kan, but you are using your kí la fẹ́ pè religion to punishing Yorùbá, but Yorùbá didn't have religion. Ṣé àníkan èèwọ̀ ni? Let me tell you the reality. Tí àwọn aláwo, ẹ má bínú pé pastor sọ yìí, táwọn aláwo bá sọ pé wọ́n fẹ́ ṣe orò pé ẹnìkan kan ò jáde, do you believe pé mọ́lá máa sọ pé nothing like that? They will stand in this Yorùbá. Torí ẹ̀yin babaláwo ti jẹjẹ kújẹ ni. Ẹ believe pé tí pastor, I saw some pastor, wọ́n gbé ìsọjí kalẹ̀ in the front of the mosques. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀kò lu àwọn church yẹn. Ṣé o lè dárú ẹ̀wò ní náà tì? Kí Muslim fẹ́ ṣe kíní, but yí ẹ̀lẹ́ Yorùbá àwa in peace, gbogbo wa gba everybody. Táwọn míì bá wà lẹ́gbẹ̀ẹ́ church, mo lọ sí nígbà tá à ń lọ sí Kòtónú ní ìjẹta, mo wá yà ní àgọ́ ṣàṣà. Ní àgọ́ ṣàṣà yìí, Muslim àti ìjọ ẹlẹ́jà mọ́ṣáláṣí àti ìjọ ẹlẹ́jà tó bá mọ àgọ́ ṣàṣà dáadáa, àwọn méjèèjì jọ wà nínú compound fence ló láwọn. Do you really believe pé tá a bá pariwo aláwọ̀ tí wọ́n bá ń ṣe ìsìn lọ́wọ́ nílé ẹlẹ́jà, they will lower the volume of that church. Ẹ believe pé tẹ́ ẹ bá wọnú church náà tí àwọn Muslim náà tán bá ṣe tiwọn tó jẹ́ pé Christian ló ṣe wá bẹ̀rẹ̀ tiẹ̀, they will lower them. Ọjọ́ Sunday wọ́n ṣàṣàlátù wọn ò dẹ̀ fi lera wọn lọ́wọ́. Chief imam bẹ̀ àti bishop tó wà nínú ìjọ ẹlẹ́jà yẹn, they are friends. I can tell you the reality, which is nínú àgọ́ chacha ní iye wa ń bíbáyìí. Àwọn eléyìí ni wọ́n fi ẹ̀sìn pa wá. But our governors, àwọn governor wa ẹ ṣe kíni, ṣé ẹ rí àwọn nǹkan kan míì wà tó jẹ́ pé a ní láti put eyes on it. You need to wise on that. Kì í ṣe gbogbo no. Ṣé o rí àwọn tó sọ pé ìgbòmìnira ilẹ̀ Yorùbá yìí is a silent something. It's not by shouting taka. No. Láti gba Yorùbá nation, ọmọ Táyọ̀ lórúkọ Jésù wàhálà nígbà Deborah Olúwa lónìí Ọláyíwọlá lórúkọ Jésù Olúwa lónìí ẹ ò wàhálà nígbà ayé ò ní pa ẹ o. Gbogbo àwọn olórí wọ̀nyí wọ́n kùnà, wọ́n mọ òtítọ́ ṣùgbọ́n wọ́n ní wá lára. Nísìnyí wọ́n ní ká máa gba owó táàsì kan, ká máa gba táàsì kan. Ẹjọ́ ibo náà gbẹ́jọ́ yẹn dé sìn, ìjọba máa tó wìn ní wọn. Owó ilé ògógóró, when you come to Lagos, let's see Lagos, ká má tiẹ̀ tí lọ Iléṣà, ká má lọ Ọ̀ṣun, ká má lọ Sóńdò. We have many brewery in Lagos State. We have Guinness, Trophy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n sanwó ìpolówó. Àwọn bí ẹ̀sìn yìí, àwọn drink yìí tẹ́ ẹ̀ mú wọ̀nyí, àwọn alombo, ọ̀pá ẹ̀yìn, ẹsẹ̀ ń dùn, ọrùn ń dùn, táǹkò gògóró sí, all those people are doing in Ọ̀tà. Shinab, who has drink all those things? It's not Yoruba na Igbo. Àwa là ń lò láti fi ṣe kíni,
láti fi ṣèyàwó, láti fi ṣe many things. We are paying tax on that for federal government, and àwọn tax wọ̀nyí ò ní wọ́n kó padà lọ sí north láti lọ fi ṣe nǹkan tí wọ́n. But when you build hotel there, they are lodging in your hotel. Tí kìí ṣe tiwọn, they will come there and burn it to the ashes. Ó di tìbẹ́ kọ́ hotel s'Abuja. Ṣé bẹ́ẹ̀ yín gómìnà wọn ní hotel l'Abuja? Ṣe lọ ṣe bí Aerofy ṣe bó ní hotel lẹ́kọ̀ọ́ yìí. Hotel méjì ní Aerofy ní lẹ́kọ̀ọ́ yìí. Aerofy ní hotel méjì lẹ́kọ̀ọ́ yìí. And all those stupid governors. Okay, ṣe bí Atiku, Fulani Atiku, ṣe bá wọn náà ní Mekano. Àbí? Àwọn náà ní Mekano. They have company here. Ọmọ wọn Dangote. Sorry. Ọmọ wọn Dangote. Àwọn náà ní company. Àwọn náà kọ́ refineries. Gbogbo àjánsìn ó ti ra gbogbo ẹ̀ tán. Ìbèṣe ó ti gba gbogbo ẹ̀ tán. Because of ìbèṣe tẹ́ntọ́ ẹ̀yin ọba olè níbèṣe Dangote ti gba ẹ̀wọ̀ ọ̀nà pápá Dangote ò lè ṣe fún yín. But ó dẹ̀ fi trailer àtàwọn tá ra trailer sábẹ́, a lot of Yorùbá ló ra trailer sábẹ́ Dangote because you use it to cover. Àwọn gómìnà gbogbo àwọn Dangote tán pa àwọn mọ́tò wa lára yẹn àwọn gómìnà lórí. There's one Dangote that jam my car nígbà táwọn lọ Port Harcourt. Ó hit bonnet wa bí mo ṣe block ẹni pé lẹ́ni ò ní lọ. Lẹ́ni yóò ní lọ táwọn boys ní ya bọ́lẹ̀. The next thing tó máa pè báyìí Zenith lára àwọn Zenith yẹn ló ń pè. Nígbà tí driver tó ń wa Dangote mọ́là ní Zenith number lọ́wọ́. Ó bá pè àwọn yẹn náà bá ní ká lọ gbé fún àwọn kan tó wà mẹ́. Ibi tá a ti ń sọ̀rọ̀ kò ju 15 minutes or 20 minutes àwọn rí safety ti dé. Wọ́n wá dé gbogbo. Mo ní ẹ̀ bá dé ju bẹ́ẹ̀ lọ mọ́tò máa gbé dé court. Ó máa ra mọ́tò mi. That is why we now started dragging. Wọ́n á pè á. Torí pé o ti ẹ̀pọ̀ lóṣèlú yẹn o, wàá ra bọ́mbà mi. Wọ́n ṣe bọ́mbà yẹn o. Torí ní ò sí nínú ẹ̀san. Mo jẹ́ ká mọ̀ pé owó tí wọ́n ń kó jẹ yẹn, owó ará ìlú ni. That is why some people they will kill him like that. Tí o bá nẹ́nu àbí tí o mọ̀yàn, wọ́n á pa ènìyàn dànù, á dẹ̀ lọ́ntì ẹ̀. Àmọ́ etí Dangote ti pa ní títì. They will go and lock the driver ká máa lọ rescue ara rẹ̀, á lọ sá pamọ́. Tó bá dẹ̀ ti yá báyìí, they will go and buy on that car. Insurance àtúrà mi ẹ̀ insurance wèrè wo àìmọye insurance tó wà Nàìjíríà tí mọ́tò ti wọ́ lọ bọ́ insurance wọn ò lè rówó ẹgbà ẹni tó bá ń ṣe insurance ẹ má bínú ẹ̀yin insurance company ẹ má bínú. That is gbogbo òfin gbogbo olè ọwọ́ yín ló wà ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ̀yin lẹ ń da ìjọba rú ẹ̀yin lẹ bà ilẹ̀ Yorùbá jẹ́ ẹ̀yin lẹ tà wá fún àwọn Fúlàní. Torí pé selfishness ti yín torí olè ti yín ìwà ibi tá fẹ́ tà. Look at them. Ẹ wo ayé wọn ẹ máa wo tó máa gbẹ̀yìn wọn. Ṣebí àwọn Ìgbò wọn ò máa gọ̀. Ó ṣojú mi kòró. Àwa l'Álábà mo lọ síbẹ̀ lọ́jọ́ tí gọ́vnà wọn tó sọ pé òun bọ̀ l'Álábà ó fi ìlú ẹ̀ lẹ̀ l'Anambra ó wá ń campaign Lagos State àbí ó tí ò bá jẹ́ pé ẹ wò máa play kan fún yín sí ẹgbẹ́ play láti bẹ̀rẹ̀ ẹ má jẹ́ jump ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ má bẹ̀rẹ̀ má fi ẹ máa ríran wò ẹ máa mọ̀ bọ̀ ẹ má jẹ́ rush. Lagos àtúwáyọ ọsọ bàtà Alaba wà bàtà Alaba pípọ̀ náà wí pípọ̀ náà abálẹ̀ pípọ̀ náà abálẹ̀ Ifá Yorùbá ni l'Álábà bí Lagos bí Alaba international náà pípọ̀ náà abálẹ̀ fa àtúwí Ifá Yorùbá ọsọ náà sẹ̀ Ifá Yorùbá wọn lọ́sọ ní wọ́tà wọ́n wà lọ́sọ pípọ̀ náà. Ifá Yorùbá nìyẹn o mo ṣe mẹ́yà bọ̀ lápò ni ẹ má kánjú láàárọ̀ yìí mi ì ní pẹ́ mi ì lè pẹ́ rárá short program ni ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé òun wá ó ní gut ó wá síbí láti wá bá àwọn aráàlú ẹ̀ àjọ wà ní ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé àwọn ẹni yìí Ìgbò
kí ló dé tí Yorùbá ò lè ṣe bíi tiwọn ẹja tó wọlé. ìgbà tó wọlé dé lólóye. ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn mama dadi ṣé ẹ ti rí pé wọ́n ní Nnamdi Kanu ní saviours wọn Nnamdi Kanu làwọn tẹ̀lé ṣé ẹ ti rí pé Yorùbá a ò ní làákàyè ẹ máa wò ẹ tẹ́ rí pé àwọn ọba wa ò ní làákàyè gbogbo wọn òpònú ni wọ́n ká máa wá sọ̀rọ̀ gómìnà àwọn wo ló lọ ń bá àwọn ọba that is why we need to deal with all these stupid governors àwọn ni wọ́n lọ ń gbowó fún àwọn ọba wọ̀nyí but àwọn ọmọ ọba ni wọn àwọn ọmọ tán bí àtàwọn ìyàwó wọn ni wọn ò bá ọkọ wọn sọ̀rọ̀ wọ́n á sọ fún kábíyèsí tẹ́ bá ti kó ẹ̀ mà lè rówó kankan gbà mọ́ ẹ jẹ́ tètè gba owó wa ni but bàbá yín jẹ májèlé tí ó dá ẹ̀gún sí ayé yín lẹ́yìn ọ̀la bàbá yín jẹ májèlé tí ó kó bá yín lẹ́yìn ọ̀la torí pé ọba tó jẹ tí ìlú tò orúkọ rẹ̀ ò ní parẹ́ right èyí tó jẹ tí ìlú bàjẹ́ orúkọ rẹ̀ ò ní wọ̀kùnkùn ṣùgbọ́n I want everybody to know pé èyí tá à ń bá lọ yìí ó máa lẹ́yìn o kò sí pamọ́pamọ́ kan bẹ́ẹ̀ orílẹ̀-èdè yìí ti ṣubú bàbá màmá orílẹ̀-èdè Nàìjíríà yìí ó ti ṣubú obìnrin la gbé sí àtìmọ́lé bí odindi oṣù 4 ló ti fẹ́ pé yìí kí ni a ṣe gẹ́gẹ́ bí Yorùbá kí ni àwọn ìlú Ìbàdàn ṣe àwọn tó jẹ́ ìlú tí wọ́n ti help gan tán lọ lé àwọn èèyàn kúrò èyí tí a pè ní Ìgàngán ìlú Ìgàngán láti mọ̀ pé àti ẹ̀fà wà á sọ̀rọ̀ nípa wọn dáadáa tí Sunday Igboho lọ́bẹ̀ tán torí tiẹ̀ bínú sí ìṣẹ̀dá ọmọ ọlọ́mọ yìí kí ni ìlú Ìgàngán fún rẹ̀ kí náà practice ìjọ wọn dí títì lọ́jọ́ kan táwọn níwọ̀n ọgbà àwa nídìí Sunday ǹjẹ́ Ìgàngán fún rẹ̀ ọba Ìgàngán wọ́n gbé ìgbé ayé tó ní ìtumọ̀ díẹ̀díẹ̀ báyìí ṣùgbọ́n ṣé bá ṣe máa wò nìyẹn títí dìgbà tí wàá ṣe sọ pé olóyè o ara ẹ̀ ò yá o but no retreat no surrender and you compare yourself to àwọn hip-hop àwa kì í ṣe hip-hop àwa kì í jà àwa kì í ṣe kíní kan ojú ẹ̀mí wa tẹ́ ẹ̀ bá ṣọ́ra they will cut Nigeria into two Biafra will go they will still add Yoruba to but I'm telling you the reality tẹ́ ẹ̀ bá múra sí ọ̀rọ̀ ara yín another 21 years la tún máa lò with stubbornness and sorrow kì í sọ àsọtẹ́lẹ̀ mo ti sọ tipẹ́tipẹ́ but don't miss your chance ẹ̀yin bàbá ẹ̀yin màmá tẹ́ ń sọ̀rọ̀ you need to work hard àwa la rìn kiri o àwa la joyè alárìn kiri lórílẹ̀ Nàìjíríà ń bí ìdíwà ò mọ́lẹ̀ adẹ̀ ń wo sàkún what is going on àwa la ń wo bí wọ́n ṣe ń dọdẹ ẹ̀wọ̀n èèyàn
àwa là ń wo àgbà ọmọdé ń gégi nígbó àwọn ibi tó fẹ́ já sí. Look at Gani today, people are hailing you. Ẹ jẹ́ kí n sọ àṣírí fún ẹ, Gani kílẹ̀ ń pè ààrẹ o àbí ààrẹ kọ́lẹ̀ ń pè. You better mind yourself. Wọ́n ti àwọn ọmọ tó ń sọ pé ń tẹ̀lé ẹ lẹ́yìn yẹn gan, àwọn èèyàn tó ń rí yẹn nínú wọn ti dìpáàtì láti pa ẹ́. Torí pé tá a bá ń jà bíi kíkà kókó Ààrẹ Ọ̀nà Kakanfò bí a bá ń jà bíi pé ká kókó, ṣùgbọ́n you need to wise torí àjọ jẹ́ ìlú kan náà. But mo máa sọ fún ẹ pé tó o bá padà dalẹ̀ nǹkan plan yẹn á ṣe lórí ẹ. But tó o bá padà ó sì yá báyìí kó ṣe kí ni kó tún wà ẹ ṣe. Mo ti sọ fún ẹ mo ní I come with peace this morning, I'm not coming with iná. Ọmọ táyé ń fẹ́ Hasan orí rẹ̀ ò mà nígbàbọ̀dé wàá rí tájú ṣe o, ọ̀nà rẹ̀ á là, ìbùkún rẹ̀ á dé lórúkọ Jésù. Gbọ́ aláṣẹ ọ̀run Jésù Olúwa wa. Plan ilẹ̀, they will start from your head. Ẹ̀yin tẹ́ ẹ̀ flag wa ẹ ṣọ́ra yín o, ẹ ṣọ́ra yín o, torí ìgbà yẹn tí wọ́n ní pásọ̀ tó bínú sọ̀rọ̀. N tí mo sọ lọ ni pé Gani ṣọ́ ara ẹ̀ kó má bàa parun torí they are planning even for you as from this moment tí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí. They want to use the opportunity torí kò yẹ ká lost yẹ. Ó ṣì wúlò fún ilẹ̀ Yorùbá yìí, ó ṣì máa wúlò. Ẹ má flag wa, ẹ má bá mi tẹ love tẹ like, wọ́n má flag wa. Princess Clara lórúkọ Jésù orí ẹ ò ní gbàbọ̀dé o. Ẹ̀rọ àánú gbà o, gbogbo ibi tó o bá dé ògo rẹ̀ á fọ̀hún. They are planning even, wọ́n gbèrò òkùnkùn láti ṣe, but wọ́n fẹ́ fi sí inú Yorùbá nation pé àwọn ọmọ Yorùbá nation ni wọ́n gbìmọ̀ pọ̀ tán lọ pa ààrẹ. Olúsanjọ́ Walex ògo rẹ̀ á fọ̀hún, ò ní sọnù. God bless you. Wọ́n gbìmọ̀ pọ̀ láti pa ààrẹ. Lukman aṣáájú, God bless you. Wọ́n gbìmọ̀ pọ̀ torí pé bóyá misunderstanding tó wà láàárín wa ṣé tó bá jẹ́ bíi pé bá ṣe ń bára wa sọ̀rọ̀ yìí tí Tinubu àti àwọn tó kù ẹ̀ tán support Yorùbá nation ṣé Tinubu à ní jà fún pé kó ṣe president wa. He's a good politician, he know many things, ó dẹ̀ wise. Ṣùgbọ́n ọgbọ́n olè ká fẹ́ràn sẹ́nu kó pòórá lòun mọ̀ láyé tiẹ̀. This Tinubu kan náà nígbà tí ò tí ì rí jẹkújẹ ìjẹ tí ò tí ì ragbára ìgbà tí ò tí ì débi tó délé ni ó sọrí pé òun ò believe in one Nigeria. What are you talking about? Ṣùgbọ́n àwọn gómìnà wa alẹ́ ẹ̀gọ́ ẹ̀dẹ̀ máa tẹ́ bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ wà láàyè òjò ẹ̀sìn yín ti ṣú yẹn tó play tí mò ń play lọ kẹtù gbádùn díẹ̀. Mo máa ń gbádùn àwọn Yíbò bíi pé kí n jẹ́ ẹbí wọn àbí kán kírètì mi sí inú wọn torí mo máa ń láìkí ìgbésẹ̀ wọn gidi gan ni. Ibo ló tún kù sí arákùnrin yìí, ibo ló ṣèfù ọ̀rọ̀ yìí sí. Ọmọ yìí kà máa ń ṣe fóònù mi bó ṣe wù mí. Ẹ dákun fóònù yìí àwọn DSS tán ti báyé fóònù wa jẹ́ tán jẹ́ ká rí fóònù lóyè orí wọn ò lè dá lọ́rùn wọn o. Ìta tó mánéjì náà lọ pé òun náà lọ tẹ àti rí ẹ má bínú ẹ wo ẹja tó wọlé. Ìgbà tó ń lọ rèé o tó ń jáde ọmọ rẹ. Wọ́n máa ń lé jáde lálábàmọ́ ni ẹ máa ríran wò.
ẹ máa wòran. Oya, ẹ sọ lókun. Wọn ò fi bọ́n jà, wọn ò dẹ̀ fi bọ́ọ̀bù jà. Ẹ fi wọ́n sọ lókùúta ni. Ẹ bá yín sọ lókùúta. Go outside. Ó dùn wọ́n fẹ́ ké. Ó dùn wọ́n fẹ́ ké. Ẹnlẹ kò fàyà dẹ. Ẹgbọ́n tó sọ yìí, oníjó fẹ́ fi Anambra, oníjó fẹ́ fi wé Èkó. Ó fẹ́ fà Anambra wé Èkó. Ojú tí ṣe é rí. Ẹ má kánjú. Ẹ̀yin màmá, ẹ má kánjú. Ojú ẹ̀sìn gbogbo wọn ó ti ṣú. Ojú ẹ̀sìn wọn ṣe bí Wàsíù àtàwọn ẹbí ẹ̀sìn kòkè tá a bá ṣẹ̀yìn ẹ̀ dáríjì wá tán dọ̀bálẹ̀. Èmi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ. Ojú ẹ̀sìn wọn ṣe kí ni? Ẹni tó yẹ ká máa gbàdúrà fún, ẹni tó yẹ ká ẹ máa fi ọ̀nà yín fún. Ó ní mo kọ́kọ́ pílẹ̀ tí Nnamdi Kanu lẹ́ẹ̀kan yìí pé we stand with him. Ó jẹ́ kí iye wá sí ìfún IPOB, ìfún àwọn Ìgbò. Ìgbòho jẹ́ kí gbogbo iye èèyàn ó ṣe. Ìgbòho bà gbogbo ogun wọn jẹ́. Olóyè jẹ́ kí ìmọ̀ wọn dòfo. Bátilẹ̀ ń gbàdúrà ṣùgbọ́n èèyàn kan ní máa ń ṣìyàn níyè. Bí ọ̀pọ̀ àwọn mẹ́wàá bí wọ́n bá tiẹ̀ lọ sí ilẹ̀ amẹ́ tán lọ wo Jẹ́ríkò, tí àwọn mẹ́wẹ̀ẹ̀wá bá mú ìròyìn ìbànújẹ́ dé, kò sí tí Mósè fẹ́ ṣe. Ṣùgbọ́n bàbá màmá Joshua àti Kẹ́lẹ́bù nínú àwọn mẹ́wẹ̀ẹ̀wá, àwọn ni wọ́n sọ pé a lè ṣe é, a lè borí wọn bí mẹ́jọ tó kù bá yà síbí mi. Báwọn tó kù tá a jọ bẹ̀rẹ̀ bá yà bí mi, àwọn méjì tó kù lẹ́nu ẹ̀ délẹ̀ lérí. Kẹ́lẹ́bù jà, eléyìí kì í ṣọ̀kọ̀ àti ìbọn, bẹ́ẹ̀ ni Bíbélì sọ. Ó ní ẹ yí odi ìlú náà ká. Ó nígbà tó bá pé ẹlẹ́ẹ̀dẹ́ tó bá last one, ó ní kẹ́ ẹ kùdù pẹ̀lú ohun àti ìyìn. Ó ní ogun ilé odi Jẹ́ríkò yóò sì ṣe kíni o, yóò ṣubú. Àfẹnìkan tó ràn wọ́n lọ́wọ́, ìyá woman alágbèrè tó ràn wọ́n lọ́wọ́ yẹn nìkan ló ṣẹ́kù. Gbogbo wọn ni wọ́n borí. Àwọn ẹ̀tọ́ àwọn mẹ́wàá tí wọ́n wá mú, àwọn mẹ́jọ tó mú ìròyìn wọn pé òmìnira ló wà ń bẹ̀ o, alágbára ló wà ń bẹ̀ o, DSS ló wà ń bẹ̀ o, Tinubu ló wà ń bẹ̀ o, Buhari ló wà ń bẹ̀ o, àwọn sójà ló wà ń bẹ̀ o, àwọn navy ló wà ń bẹ̀ o, ọlọ́pàá ló wà ń bẹ̀ o, wọ́n ti ń pa wá o, wọ́n ti ṣe gbá o, wọ́n ti ń pọ̀ mọ́ o. What of that? Ẹ fọkàn balẹ̀. Ó ní èmi gbé ọ̀rọ̀ mi ga ju orúkọ mi lọ. Ó sì kà wọ́n mẹ́jọ. Àwọn mẹ́jọ yóò tí ì sọ̀rọ̀. Wọ́n sì ń bọ̀ wọ́n máa sọ̀rọ̀. Ó máa tó kàn wọ́n. Ṣé báwọn pásítọ̀ wọn náà ti ń bẹ orí wọn ní kọ̀ọ̀kan dànù yẹn? Ó máa tó kàn wọ́n. Ṣé ẹ rí ibi tó máa gbé kàn wọ́n? Ẹ má jẹ́ kí n tí sọ. Torí wọ́n máa rò pé bóyá pásítọ̀ ló ń pláàni ńlẹ̀ báyìí fún wa ni. Ṣùgbọ́n ó máa tó kàn wọ́n. Gbogbo àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ wọn yẹn, gbogbo bẹ̀ lọ́lọ́run ó máa náwó sí. Kì í ṣe pé Ọlọ́run ò gbàdúrà. Ọlọ́run fẹ́ mọ̀ọ́mọ̀ fi ìyà jẹ wọ́n ni. Àbí?
Mami Mátúndé, God bless you. Ẹ káàbọ̀ mọ́. Ẹ ráàánú gbà mọ́. Mátúndé Akíwọlá, ẹ ráàánú gbà. Ògo yín á fọ́hùn ìyá mi. Lókùmánì, Séèkì Sínà. Ẹ ṣeun púpọ̀ bí ẹ ṣe ń wọlé yẹn. Ayé ò ní pa yín lẹ́kún. Ẹ ò ní di rádaràda. Ṣé ẹ rí àwọn ìrìn àjò tá a rìn? Sòtítọ́ kò kú. Ó dájú pé kò parọ́ kò wà láàyè. Àwa ń bì kan lẹ́yìn owó dé Ẹ̀gbá ní ọ̀nà Ìṣìnú lọ́hùn ní ìjẹta márùn-ún. Àwa ń bẹ̀. Nínú wa wà tá a wà ń bẹ̀. A ṣe kí ni? A lọ bá àwọn èèyàn ń bẹ̀ ni. Ṣùgbọ́n nígbà táwọn máa mọ̀ pé ọmọ ọba gbogbo ayé bẹ̀ sẹ́, àwọn ọmọ ọba yẹn lélẹ̀, ẹ̀ ọmọ mo ní, mo wá pè wọ́n sẹ́yìn, mo ní, it's not time, ẹ má máa hélè èèyàn, ẹ má máa pín èèyàn lé. Mo ní táwọn gómìnà yín ṣe tẹ́ ń tẹ̀lé wọn náà nìyẹn. Ẹ má jà tẹ̀lé wọn mọ́ tán bá dé tẹ̀yìn ignore wọn. Àwọn màmá kan ó yẹ kẹ́ tètè máa engineer wọn. Àwọn ni wọ́n lọ ń bá nínú ilé. They are campaign. Things we need now. Àwọn tá a nílò. A ní láti náà káwa náà máa campaign tiwa. Ẹ já sọ di campaign. Ẹ já sọ di campaign. Mi ní pẹ́ máa lọ máa gbàdúrà fún Sunday Igboho kí gbogbo abiyamọ bá mi ṣàmì. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé ojú máa tó ti àwọn gómìnà yìí. Bíbélì ní kí má jẹ́ kí àjẹ́ kí ó wà láàyè. Àwọn kan náà fẹ́ ṣe wọ́n yí ẹ́sàs. Ṣùgbọ́n ẹ lè rántí láti sọ pé ẹ fẹ́ gbé tógèètì dìde. Torí pé àwọn mọ́là yìí ń pa wá. Wọ́n bọjà wá jẹ́. Why to can ignore them? Ẹ di káwọn gómìnà wọn kan lé àwọn Fúlàní kan lé àwọn tán tọrọ bára ẹ lé wọn wò. Ẹ jẹ́ ká hit ara wa. Let's hit ourselves. Ẹ jẹ́ abára wa jà wọ́nà wọ́n. Gbogbo mọ́tò àtàwọn ẹ stop ẹ̀. Ẹni kó má wọlé mọ́. Ṣùgbọ́n àwọn wo ni ó pariwo? Àwọn màmá yín náà lè máa pariwo. Ara ta jẹ́ o, àárí tòmátò o. Kí náà ń gbé wá fún wa? Tìǹkó olókùúta. Àìmọye appendix tẹ́ ti là níkù yín. How much do you use to doing appendix? 200,000, 300,000. Ibi tẹ́ ti gbádùn. Mo gbádùn Tìǹkó. Ẹlòmíì ni mo gbádùn Tìǹkó. Tìǹkó olókùúta ẹran tẹ́ bá máa bá ṣe Tìǹkó iyẹ̀pẹ̀ gbígbóná ní Màdúgùrí mọ́ ẹ̀ wọ́n bá ti para kún mí wọ́n á rẹ wẹ́wẹ́wẹ́ wọ́n á wá iyẹ̀pẹ̀ gbígbóná wọ́n á kó sínú ẹ̀ they cover it àwa yìí tiẹ̀ lẹ́yìn wọ́n á máa sa sóòrùn Oyálékè Sunday wàhálà ànúgbà ayé ò ní pẹ́ fún mi lórúkọ Jésù ò ní wọ̀ kùnkùn bàbá ń kọ́ bá mi kí ìránṣẹ́ Ọlọ́run alààyè kábíyèsí bàbá àgbàlagbà. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ gbádùn Tìǹkó gbádùn kankan òkúta lẹ̀ ń jẹ́ ok adùnwo ló wà nínú pàmò Ìjẹ̀bú àwọn awọ tó tìkì tán kó dé àwọn tán gba awọ tán gbà lára ẹran wọn á lè kó wá bí wọn á tún rù wá bá wa ẹ̀yin ẹ̀ rì sínú kọ́tà ẹ̀ rì sínú omi rẹ̀ ẹ̀ wá gé àwa wú pàm pàmò mo gbádùn pàmò yẹn nínú ọbẹ̀ lá yóò kábàjẹ́ yí ọbẹ̀ tí wọ̀ náà ẹ̀ pàmò náà yàn adùnwo ló wà nínú pàmò tí pàmò yàn ìyà ló ń jẹ́ bẹ́ẹ̀ màmá ìyà jẹ́ kí n sọ fún ìyà ló ń jẹ́ bẹ́ẹ̀ jẹ́ jókòó ẹ̀rí bí mo ṣe ń fáìn láì kí ni mò ń jẹ mí ì jẹ kankan inú igbó bí tá a lọ à ń jẹ pọ̀pọ́ tútù gbogbo àwọn pọ̀pọ́ fresh thing àwọn oko tá a bẹ̀rẹ̀ sí lọ ń dáko ń sìn bá jókòó sábẹ́ igi tá a wà nínú igbó agijù lọ́hùn a jókòó sábẹ́ igi wa ń bẹ̀ nígbà tí DSS ò já gbèlú mọ́ a dẹ̀ kúkú kẹ́rù wa lọ ní oko a lọ ṣoko wa nínú oko a lọ jókòó síbẹ̀ mami à ń jẹ wọ́n bá mi wú gàrí wọ́n á dín màá ń jẹ lásìkò I'm not waiting for somebody money I'm not waiting for governor money àwọn owó tán náà gbé fún wa Corolla sport àbí kílẹ̀ máa ń pè é ó ní káwọn kan lọ gbé Corolla sport àkókò mẹ́ni ọ̀hún náà bóyá gómìnà ni bóyá olóṣèlú kan ní iṣẹ́ ìrìpò orí yín burú
ìgbà tẹ́ máa parọ́ ni torí pé ó máa ń sọ Ambode ṣe dáadáa Ambode ṣe dáadáa àwọn gúrùpù Ambode náà ní kẹgbẹ́ fẹ́ mú ní orí wọn mọ́dé máa ṣòfò dànù ni. I'm not fighting for anybody but I'm fighting for the masses of the people that suffering. The people táàrin jẹ táàrin mu. Ó lè mi dúró lé lórí mo jẹ́ wòlíì fún àwọn ọkọ̀ opó àwọn aláìní baba aláìní ìyá. Wọ́n ti parọ́ fún gàrí la kó dé ìta fẹ́ kó lọ fún àwọn aláìní. Àwọn ìyá tán dín gàrí la lọ bá dádì gàrí lélẹ̀ bá gbé fún àwọn aláìní ìyá máa ń wò yín. We have a lot of gàrí here. Do you know how much they are selling gàrí now? Ẹmu ìtàn ta gàrí. Àpò abọ́ kan is almost 12,000. The gàrí that you can make. Ẹ̀mọ̀ yẹn tó wà l'Amẹ́ríkà tó wà ní London tó lè yan gàrí. Tẹ́ ẹ bá jẹ́ kán wá sí Nàìjíríà láti wá invest gàrí máa dọ̀pọ̀. A máa ṣe gàrí fúnra wa. A máa ní gàrí company. Nígbà tí máa gbé tèmi dé tí wọ́n gbé tiẹ̀ dé. There will be imported. Nísìnyí wọ́n kó ẹ̀gẹ́ wa lọ. Àwọn Kotonu wá ra ẹ̀gẹ́ wa. Àwọn country míì wọ́n wá ra pákí wa. Àwa fúnra wa tá a ní pákí gan. Àríjẹ torí èview tá a ní. Àwọn náà import lọ. Nígbà tí yóò tó. Nígbà tó bá kówó fẹ́ lòmíì gan á kówó jẹ. They are so stupid ignorant kan náà pẹ̀lú ọmọ ọba ní Ọ̀wọ̀ ológbówó olówó ìjọ tó lọ yọ owó olówó lákàntì bí 126 billion. Tó kó bàbá ẹ̀ dẹ̀ wà lọ́wọ́ mẹ́ẹ̀ tó yẹ kó lọ síbẹ̀ kó lọ dáko. Many things are happening. Lé àwọn bára mo ti sọ fún àwọn oníbàárà ọkùn gbogbo ẹ̀gbẹ́ títì owó tó ń fún wọn ni wọ́n tó fi ń ra ìkókúmẹ́ǹtì fún àwọn Boko Haram. Tábà ni wọ́n mú ẹgbẹ́ wọn I know one malam lára àwọn tán tọrọ owó mo máa ń nígbà kan máa ń fún nìkan ọjọ́ tí mo mà pé ó ní ọ̀kadà 16 àwọn lára tán máa ń rìn báyẹn wọ́n máa ń rìn ẹ má jẹ́ dárúkọ ẹ̀ ó máa ń jókòó sórí igi because he's a gentle boy nígbà yẹn tí mo ṣe ń kọ́kọ́ wá sẹ́kọ̀ọ́ tí mo kọ́kọ́ rí for the first time mo wò pé owó ọmọ kékeré ṣùgbọ́n nígbà tí mo máa rí mo kà máa rí lálẹ́ tán máa ń gbé sórí ọ̀kadà nígbà tó yá nígbà tí máa investigate ọ̀kadà tán tà ní 240 nígbà yẹn àbí ní 170 nígbà yẹn ó ní 16 pieces 16. Àwọn tó jẹ́ kó yé mi pé ẹni tó ń tẹ̀lé mi yìí o òun ló tún máa help àwọn èèyàn wá láti ìlú wọn òun náà wá di exporter àbí kí la máa ń pè òun ló ń kó àwọn arọ wá wọ́n ní ó ní boss mísọ́ ọmọ olówó ni wọ́n ní ọmọ olówó kíni ọbí kíní ló ti ń tọrọ láti ìbẹ̀rẹ̀ ó níyàwó méjì pẹ̀lú arọ aláìlẹ́sẹ̀ wọ́n lòun ló fìdí gbogbo family ó dẹ̀ tún ní gbogbo but that one is not the problem. You understand kì í ṣe problem but nítorí èmi fẹ́ mú jáde níbẹ̀ ni pé wọ́n ní wá lára nílùú yẹn wọn ò jẹ́ káwa náà wà achieve many things àwọn tí wọ́n fi ọ̀hún ṣe létán jókòó wọ́n sọ pé òkè wọ́n ń dáko lọ́hùn wọ́n rí nǹkan tán tún fi owó wọn ta àwọn elétùtì ṣèbí táwọn bá mú àwọn mú sìgá tẹ mọ́là ó jẹ́ kó wọ́n jẹ drugs tó ju tiwa lọ mọ́là ló mú cocaine jù let me tell you the reality today mọ́là òun ló fa heroin jù mọ́là ló mú àwọn iṣẹ́ ńlá látàṣẹ wọn àwọn tramadol yẹn mọ́là ló mú gbogbo ẹ̀ àwọn sọ̀kúdà yẹn nígbà táwa kékeré kí ló ń jẹ́ sọ̀kúdà yẹn àwọn kẹ́míkà tán fi yẹn bá mọ́là ló máa mú ibi tí mọ́là dé mọ́là máa lọ sínú àwọn fúlàní yẹn wọ́n á lọ sínú tọ́lẹ̀tì wọ́n á gbẹnu sí ìgbẹ́ wọ́n á fà á wọ́n á fẹ́ fostic gum wọ́n á fẹ́ fún ẹlòmíì àṣùgbà máa ṣe bí arìndì but wọn ò rí yẹn but ẹ̀yin tẹ́ ẹ máa mu gúdà tẹ́ lè mu 16 gúdà tẹ́ lè mu 10 bottle tẹ́ ẹ máa wá sí Nàìjíríà ń bí àwa ní àfẹ́ wá ṣe pàtẹ́ fẹ́ wá sílé ẹ wà kó ọtí jọ ẹ wà mu tí ẹni fẹ́ kú bá ṣí ilé ẹlòmíì àmutí yóò pa because nígbà tó máa pọ̀ owó Nàìjíríà kéré bóyá ó mú 1,000 pounds dání wá sí Nàìjíríà wàá máa ṣe làwùlàwùlàwù ń bí but do you believe pé ẹ jẹ́ káwọn gómìnà ọ̀dẹ̀ wọ̀nyí nígbà tó ẹ ń gbowó lórí àwọn ọtí ẹ ń gbowó lọ́wọ́ Guinness ẹ ń gbowó lọ́wọ́ apple ẹ ń gbowó lọ́wọ́ big stout ẹ ń gbà lọ́wọ́ honorable but ọtí ìbò láti mú where do you generate it nílẹ̀ Yorùbá láti ṣe tax ẹ̀ta ló ń gbà federal government àwọn Fúlàní náà gbà ẹ̀dẹ̀ ń kó fún wọn ṣé ìyá ọ̀dẹ̀ ni àwọn nǹkan tó ń bí àwọn Fúlàní inú nìyẹn tá mọ̀ pé we will stop all those things because we know the rights. Ẹ̀yin bàbá mi, I want you to wise. Àwọn ọmọ làwọn yìí, wọn ò ní kankan tán ṣe fún wa, àwa là ń ṣe fún wọn. À ń sìn wọ́n ni.
gbogbo èrò oko wọn náà kó wá síbi ìbá tó bá dé inú ibẹ̀ yẹn when federal government tell you that today they want to share fertilizer ṣé àwọn bàbá mi ló kọ àṣejìrẹ́ ọ̀rẹ́ ọ̀nà òbòtò ọ̀nà wọ̀ ọ̀nà alájẹ lọ sí ìtàílà lọ sí gbogbo ẹ̀ àwọn tá ń dáko lọ sílẹ̀ olújí òkè gbó nílùú tiwa lọ́wọ́ ṣé wọ́n fún wọn ní fertilizer how much they are giving the farmers láti loan but ẹ ń kó gbogbo fertilizer yẹn lọ síbẹ̀ tẹ́ ẹ bá rí tomato tẹ́yìn ń jẹ nílé orí tẹ́ ń jẹ lẹ́kọ̀ọ́ yìí sìn ẹ believe pé ẹ ń jẹ a good thing but you are not eating a good thing òun ló jẹ́ kẹ́ ẹ tètè máa kú òun ló jẹ́ kọ́rùn yín máa wú fertilizer tẹ́ bá gbé tòmátì lẹ̀ tẹ́ bá dé sọ ní tòmátì ò ní dúró òun omi á máa dùn ṣòro lórí tòmátì báyìí tòmátì nígbà lockdown ó mọye tòmátì wọn tó bàjẹ́ they give them the opportunity láti máa kó ọjà wọlé síbí but we didn't have opportunity to import to them side kí ni má là ń rà lọ́wọ́ yín ṣé má là ń jẹ̀bà ni ẹ̀yin lè máa ra gàrí ẹ̀yin lè máa rẹwà ẹ̀yin lè máa gbogbo nǹkan ọ̀dọ̀ má là ni why we come here to come and produce our own because we are not shouting on all this governor iye wọn olórí burúkú wọn sí ẹ̀fùtàwọ̀ olùsìn ó ń deceive yín ní last month around June July August kìnnìkan ó gbé sanbọọdù jáde ńbẹ̀ ó ní agriculture ó dúró síbẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń gbé sanbọọdù káàkiri ó ní ká máa aṣọ agriculture òun máa fún wọn lówó kí bolú hẹ́ǹdì sí. Lagos State okay kí ni Lagos State ní gangan tán lè provide kí náà lè fi generate wọ́n lè bẹ̀rẹ̀ sí í ṣe ẹja náà ilẹ̀ omi nílẹ̀ Lagos State wọ́n lè provide ẹja tá a bá jẹ màlúù mọ́tẹ́já bá pọ̀ á jẹ tilapia á jẹ kòkòrò á jẹ gbogbo àwọn ẹja ńlá láwọn yẹn má là á tún wá láti ìlú ẹ̀ freely á gùn sórí ọ̀sà á máa pẹja lọ́fẹ̀ẹ́ it didn't charge them to anything but nísìnyí wọ́n ní ká ìwà máa sin ẹran nílùú ti àwọn ilẹ̀ tí wọ́n ẹran yìí nìkan ni wọ́n fẹ́ máa fi ṣe wọ́n ti sọ fún yín pé ilẹ̀ tí wọ́n kò san fún oko ó lè dáko náà ń bolo ti fẹ́ róko ta ló fẹ́ gbé oko fún ẹ tó fẹ́ dá ta ló fẹ́ gbé oko fún ẹ tó fẹ́ dá lọ. àwọn ọrọ̀ ajé tán dẹ̀ tún máa ń pa ẹ̀ àwọn Yorùbá wa fúnra wọn ni wọ́n mú burúkutu tán jẹ́ kí nìkan ẹ lọ síbẹ̀ ẹ bọ́ọ̀n gbogbo nǹkan wọn to arches ilé mélòó wọn láti jó àwọn arọ wọn mélòó láti pa. Why you look at this Lagos State now in Yorùbá gbogbo Yorùbá náà wàá rí Fúlàní pẹ̀lú ọ̀kadà wọn kún bẹ́ẹ̀ they are doing ọ̀kadà they are killing themselves every day kò sí area kan tí wọ́n wà wọ́n wọ inú igbó kan lọ a lọ wo ilẹ̀ kan fẹ́ fi dáko àti ọ̀la lẹ́ọ̀yẹ̀ wádà igbó a fẹ́ fi bẹ̀yẹn dáko do you believe pé mo dẹ̀ dé etí odò yẹn wọnú igbó gan ni o nínú gbó Abẹ́òkúta lọ́hùn nígbà tí màá débẹ̀ mo jókòó létí odò yẹn láì gbójú sókè life and direct mo dẹ̀ ráwọn ọmọ làwọn ń bọ̀ mo ti múra alẹ́ pé léèníṣẹ́ òkú méjì àsúnlé nígbà tán débẹ̀ wọ́n dẹ̀ kí mi Naomi mo ní Naomi láwọn yìí wọ́n á ní mo á bèrè pé Naomi ó dẹ̀ ní àyìn Naomi ó kí mi nígbà tó kí mi tán mo á bèrè lọ́wọ́ pé kí ló ń ṣe níbà wá ní àwọn ń gbé níbí báyìí ni ìwọ ń gbé bíbẹ bó ní ilé ẹ̀ mẹ́ ó wà ní ilé àwọn nìyẹn ó kè ṣẹ́ wo lòun ṣe bá ó lòun go ọ̀kadà òun kò kadà lábúlé ó ní ẹ̀hún lòun máa ń gbé ẹrù wọn bá ń gbé àwọn ẹrù wọn ní ó láwọn pọ̀ mo ní ṣé mo lè lọ sọ́dọ̀ wọn ní kí n máa bọ̀ nígbà tí mo débẹ̀ mami wọ́n fẹ́ wọ 500 àwọn èrò tó wà lábúlé gan ọdún wọn pẹ́ 200 what are you talking about gbogbo area gbogbo àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ yín ni mọ́lá ti jókòó sí but you are practicing ni pé but who practice ye wada igbojoye wada fi mo mu ato donu ni iya sha lai mo mu soge o ebi ko ye do kimi kábíyèsí o bó ṣe rí fìlà no go no ni o ye do kimi kábíyèsí o ó yẹ kẹ́ máa kimi le ni pé kábíyèsí o mo lo to ba wa ni kan ba le mo ko ba ni mi ama ye le mi ni so mo ba na de le la bo ka fi ṣe nickname ọmọ ba le mi but torí pé tí bá bẹ̀rẹ̀ sí múra bí àgbàlagbà ń sìn but ọmọ pé pásítọ̀ kì í dé fìlà àṣà dé fìlà gbàdúrà gbà mí ṣe bíṣọ́ọ̀bù táàdẹ̀ kì í ṣe ààrẹ o. that is gbogbo àwọn kọ̀rọ̀ wa wọ́n ń bá ọ̀rọ̀ tiwa jajé wa jẹ́ ṣùgbọ́n àwa ń ṣe kí ni àwa ń wo ṣèjọyè agboola ìmọ́lẹ̀ ọba ń kí yín o. that is gbogbo àwọn nǹkan wọ̀nyí
òun ni in practice. Wọ́n ṣòfin míì lọ́wọ́ nígbà tí àlùmárùf ń sọ ẹ ló ń sọ rádaràda yín ò gbàgbọ́. Wọ́n fẹ́ gba gbogbo nǹkan ní 2022 abẹ́rò pẹ́ tí wọ́n gbàgbé nítorí ìlì ní àlùmárùf sọ bọ̀ torí pé ọ ò fẹ́ já yín láyà àti gbọ́ ti pẹ́ pé wọ́n máa wọ ilé gbogbo yàrá tán bá ti bá àdá kọ́ máa dá lásán. Ṣé kò yẹ kéèyàn ládàá lé bóyá ó fẹ́ fi gíga àbò rédíò fẹ́ fi péjò sójà gbé ẹ lọ á lọ pẹ́ sójà gbé ẹ lọ wọn á lọ pẹ́. Ṣé àwọn nǹkan yẹn ẹ ò dé sọ̀rọ̀ àwọn gómìnà ò sọ̀rọ̀ because they are planning for 2023 wọ́n máa pa àmà hàn mú àbíkẹ́lẹ̀ ń pẹ́ a máa bá wọn wí. That is why they say ní 2022 ẹ máa wọ gbogbo ilé sílé. But kó tó dìgbà náà Ọlọ́run wà. Ìyá ààfin Ọmọbọ́láńlé ẹ màmá ráàánú gbà orí yín ò ní gbàbọ̀dé o. Kó tó dìgbà náà àánú á dìde. Mami a fẹ́ gbàdúrà fún Sunday Igboho láàárọ̀ yìí nítorí pé Ọlọ́run ò gbọ́dọ̀ fi sílẹ̀. Mo sọ fún yín pé àìsàn tó ń ṣe orí mi ó dẹ̀ yọ Ọlọ́run ní sọ́jú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n màmá ẹ fọkàn balẹ̀. Dúdú Sunday Adébánjọ ògo rẹ̀ àfọ̀hún ò ní sọnù. Dúdú lè fún oṣù torí tá bá ní ká máa wọra dégun àwọn gómìnà wa ó yẹ kán sí làákàyè wọn torí pé ọ̀dẹ̀ ni wọn ò ní làákàyè kí ni má là ń kọ́ fún yín kúlíkúlí gbogbo nǹkan tó dẹ̀ ń provide fún wa gbogbo ẹ̀ la ní. They didn't have anything. Alepo, ani gbogbo nǹkan. Alówó alẹ́nu adẹ̀mọ̀yàn o. Àbí báwo lẹ́nu yẹn ṣe kọ́? Ó ní alówó alẹ́nu amọ̀yàn o. Alówó alẹ́nu adẹ̀mọ̀yàn. Ànílẹ̀ a lè gbin kó. Màlúù wa ò lè. Tó bá rí màlúù wọn tí ó báyìí ni. Òjò pa lágògó tí ò kí ó tẹ lóhùn lójó. Ìlú kèrèsí mi òjò ó ní òjò pa lágògó èrè tí jẹ lọ́nà kan tí yóò lọ́nà fáńdò olùkèrèsí mi tẹ bá rí màlúù wọn báyìí egungun ni wọn ò ró mi mu but they are eating protein wọ́n jẹ nǹkan gidi ń bí wọ́n jẹ nǹkan tó dáa ń bí. That is why they don't say they want to go. Barimala mi tó bá lọ sí ìlú ẹ̀ báyìí tó bá máa padà wá sí Èkó yìí agbẹ lọ́rùn báyìí ni a ti ń rù nígbà tí ò mú mi pure water kan kò dé wọn ò bí dá owó gan pọn ó mọ bí sí kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n lọ́ fún mi àgàgà dry season. Wọ́n á dẹ́kọ̀ wọ́n á wẹ̀ ṣàlàṣọlò wọ́n á yàgbẹ́ sí gbogbo títì wọ́n á ṣe bó ṣe wù wọ́n. Ìyá ààfin Ọmọbọ́láńlé God bless you. But àwọn nǹkan kan wọ̀nyí that is why ẹ fi sí ọwọ́ òsì yín òkè ká tó máa lọ. Ẹ wo ẹni tí wọ́n lọ fi ṣe custom tí ò lọ training wọ́n kà dédé lọ gbé wá from nowhere wọ́n dẹ̀ kó okùn sí lápá ẹ̀dẹ̀ lajúlẹ̀ ẹ̀yin gómìnà ìgbàjàmí àmìlà sórí pórí yín ti dàrú custom kò ṣe Yorùbá o ẹ kà lọ gbé ẹnìkan wá from nowhere ẹ̀dẹ̀ gbèsè ẹ wo okay màá mú bọ̀ máa sọ̀rọ̀ lẹ́yìn ọmọ bọ̀ ẹ jẹ́ kọ́kọ́ wọ ilé náà ẹ wò ẹ bá wo rádaràdà ẹ bá wo ẹgbẹ́ ó kà lọ gbé wá ní o Fúlàní ẹ ti rí. Wọ́n ní kó fèsì ẹni tó jí. Ẹni tó jà yẹn sọ pé ẹni bó ṣe ẹni custom ọ̀gá custom ni o wọ́n ṣẹ̀ sọ ọ̀dọ̀gá ni o wọ́n ṣẹ̀ sọ di ọ̀gá lé wa lórí ilẹ̀ Yorùbá tó wò ojú ẹ̀ lé
kò kàwé o ó yá ó fẹ́ gbowó ó yá. wọ́n ní kó kí àwọn ọ̀nàrẹ́bù kó kí àwọn Gbàdàmí àbí làwọn tó ń bẹ ó yá ó yá tó padà. Abaton àbí mọ́mí bá mi tẹ love tẹ like Abaton àbí lẹ́tọ̀n ó ta yìí Oǹdó yóò ta yìí. ṣùgbọ́n ẹ̀yin dìdí Yorùbá kan ẹ lè kóra yìí jọ kẹ́ máa sọ pé Sunday Igboho ògbóyìnbó kò kàwé ṣé eléyìí mọṣẹ́ àwọn Fúlàní tá a máa kó gbogbo owó yìí lọ tẹ́ ẹ gbọ́dọ̀ kó rẹ̀ sí wọlé gbogbo mọ́tò àtẹrù tẹ́ ẹ sẹ́ẹ̀dì ẹ̀wọ̀n tó gbówó lọ lélẹ̀ tó bá wò lẹ́ẹ̀kan sí ẹ bá wo ọtí dé fìlà fún wèrè ó yá máa wo wọn bẹ́ẹ̀rì fún òun fẹ́ gbọ́wọ́ ó máa wúra dáradára ẹ máa wúra dáradára. ẹ wúra dáadáa ẹ máa wò ẹni kó fèsì ẹ kò yá ẹ wojú ẹ dáadáa ẹ wọ ọ̀daràn ó sọ fún yín pé tí bá ní kí n máa play oríṣiríṣi tí mo máa ń rí nígbà tá a lọ rìkọ́dì ilé mo fẹ́ rẹ́rìí pa ń bẹ̀ ṣùgbọ́n wọn ò lè mọ̀ wá ẹ bá lè nínú máa mú ọ̀lára máa mú ẹrú ní. ẹ̀rí ọ̀gá á dẹ̀ jókòó sọ́fíìsì á dẹ̀ máa gba millions. ẹ wo márúwá ẹ jẹ́ n sọ̀rọ̀ márúwá fún yín lẹ́nu ẹ ti mọ̀ pé márúwá ó ti rúùlù ní Lagos State tẹ́lẹ̀ ní ayé ológun Buhari tó wá wò ṣùnṣùn ó tún ní kó wá jẹ ọ̀gá àwọn NDN Yorùbá ló kàn ó wọ́n lè yọ ọmọ yẹn kúrò mẹ́ mo mọ àwọn ọ̀gá kan ní NDN tó jẹ́ pé àwọn ni wọ́n ń kọ́ àwọn tó wà ń bẹ̀ àwọn ni wọ́n mọ bí wọ́n ṣe ń ṣe kánsẹ́lọ̀ fún àwọn ọmọ tá ń fagbó ṣe gbogbo ẹ̀ tán dẹ̀ tán kàwé tó jẹ́ pé ìtàn lọ rídì ní school ni ẹ béèrè pé kí ni mo gbé márúwá wọlé àṣẹ nígbà tó jẹ́ sójà iṣẹ́ wo ló béèrè fún iṣẹ́ wo ni direct sójà ní márúwá rékì ni battalions ni front wall ló yẹ kó lọ tó bá ìdẹ̀fẹ́ ṣe pé wọ́n fẹ́ fi ṣọ̀gá bì kan ó yẹ kó pàdé bọ́jẹ́ ká fi ṣe minister lórí defense torí ológun ni ok káwá sọ pé tó fẹ́ ẹ wá fi ṣe ọ̀gá àwọn NDN kó máa mọ́ wọn yẹn gbogbo kọ́ńkéènì tí wọ́n wá ń gbà lọ́wọ́ àwọn táwọn àwọn àti orin àti gbogbo àwọn kan táwọn gbà ẹ bìlí pé márùwá fúnra ẹ̀ tún ní bọ́ìsì tiẹ̀ tó tún gbé kọ́ńkéènì yẹn lọ sí abroad tá a fi ń generate owó àtàwọn Buhari à ń kọ́. wọ́n fi ń ṣe iṣẹ́ ibi gbogbo ọmọ Babangida ìsìnkóńkéńdé la gbogbo àwọn ọmọ Babangida kò sí tí wọ́n bí márùwá dá nínú tó lè mú gbogbo ẹrù gbogbo bọ́n ṣe ń kó bá yín ní airport kò ṣẹ̀yìn márùwá gbogbo ọmọ Yorùbá tó wà ní post tó lè líkì secret yẹn gbogbo wọn ni márùwá ti gbọ̀n yọ tí ó tán márùwá kan náà yìí gbogbo tricycle kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tán pè ní márùwá ó ní ẹni kẹ̀kẹ́ tán bá kó kẹ̀kẹ́ mẹ́wàá wọ Nàìjíríà láti India àwọn China náà ń kó wọlé wọ́n ń kó Bajaj wọlé wọ́n ń kó Bajaj márùwá náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí kó wọlé láti India lẹ́yìn wọ́n tó kó kí lórúkọ àwọn yẹn fẹ́ràn tí orúkọ àwọn tá máa ń kọ sí lára màá rántí àwọn mẹ́rin ni wọ́n import márùwá wọlé nísìnyí àwọn tricycle yẹn nínú each márùwá
trailer tó bá gbà ní kọ̀ọ̀kan márúwá gbọ́dọ̀ gba 13%. Orúkọ ìnáwó ń pè márúwá sí i ó gbọ́dọ̀ gba 13%. Wo kẹ̀kẹ́ wo gbogbo tricycle tó wà ní gbogbo Nàìjíríà ta import ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn oníkẹ̀kẹ́ tá ń wa kẹ̀kẹ́ nílẹ̀ Yorùbá o nílẹ̀ Yíbò o nílẹ̀ Haúsá o gbogbo wọn each chairman tó bá ti wà ní tricycle tó bá ti ń já ticket àgàgà Lagos State they will gather money every year. They are paying Marwa more than 20 billion. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni wọ́n ní Lagos State sọ pé ó fẹ́ dì pẹ̀lú Marwa. Wọ́n lọ sábà Marwa níbi tó wà l'Abuja. They give him 50 billion. Èló mọ̀ pé 50 billion náà lọ gbé fún àmọ̀ye tó ṣá fún Lagos State ń bẹ. Mami, ṣé àwọn ẹni yìí ò ti jẹ yín máyé? Ṣé wọn ò ti jẹ yín máyé? Àwọn wèrè tó jẹ́ pé ẹ̀ka jókòó àwọn Yorùbá náà wọ́n Nàìjíríà láfẹ́ wọ́n Nàìjíríà but you didn't know what is going on. Mọ́ o mọ́ ń gbé fún yín ni how much do you want to tí tó bá gbé 50 billion fún mi ṣáyé mi fẹ́ wà báyìí. Mọ́mí kó o gbé 50 billion fún mi mo máa lọ gbogbo abúlé wa a máa lọ ṣe gbogbo títì a máa lọ kọ́lé gbogbo ààfin bàbá mi gbogbo ẹ̀ ní máa ṣe gbogbo àwọn ìlú yẹn akọ́lé fún àwọn èèyàn wọn á gbé ìlú. Mọ́mí tẹ́ ẹ bá tún ìlú ṣe owó ilé ò ní wọ̀n. Tẹ́ ẹ bá tún títì ṣe àwọn ọrú area bíi ìlú Ambode ṣe ó jẹ́ kí bíbá develop. Ẹni tó ń ṣiṣẹ́ ní Ìkẹjà gbogbo títì ló ṣe tá a máa fi líìkì mọ́ Ìkẹjà lẹ́sẹ̀kẹsẹ̀ kí ibi iṣẹ́ tó aago 8 tó lè wá ti débi iṣẹ́. Wọ́n ẹni tó gbé l'Abẹ́òkúta tá a bá ṣe Abẹ́òkúta expressway láyé ìgbà kan ní 99 98 97 àwọn míì ń gbé l'Abẹ́òkúta náà tán lè ṣiṣẹ́ lájà títí dé dá tán dẹ̀ máa lọ ṣẹ̀ṣẹ̀ fún. Mo rẹ́ni tó ń gbé ní Ìkẹ́ní nígbà yẹn tó dẹ̀ ń ṣiṣẹ́ ní Bàgà ó pìkì Bàgà ó dẹ̀ máa wá lára ó dẹ̀ ti máa padà. But àwọn jẹgúdú jẹrá olórí burúkú olóṣèlú tá a kó sí bẹ́ǹsìn ọmọ àlè ní gbogbo wọn they are coming back again. Bó ṣe máa gẹ fìlà lélẹ̀ ẹ dìbò fún wa ẹ gbé wa sórí oyè ìyà ò lè jẹ yín a máa mọ ọmọ yín síbi iṣẹ́. Ṣé ọmọ rẹ obìnrin tó fẹ́ gbà síbi iṣẹ́ tó ti yọdán ẹ̀ lé lọ́wọ́ ó di básùn bí ẹni fẹ́ kú nígbà tó di gómìnà tàṣó tiẹ̀ fẹ́ rí òun náà ló mọ ọmọ rẹ ló ń wọ fẹ́ẹ̀sì ẹ̀ bàbá wa ní àmọ̀ wọ́n ẹ dìbò fún wọn òfò lẹ́jọ́ máa ṣe pọ̀ ó dẹ̀ ti fẹ́ yọdán ẹ̀ lé lọ́wọ́ ọmọ ẹ̀ ló fi campaign a tún sọ fún pé ká ẹ lọ àwọn ọmọ yín obìnrin ẹ lọ àwọn apín owó sórí tébù wọ́n yìí máa lé 50,000 lélẹ̀ owó iṣẹ́ yín nìyẹn dáàdì òun náà tó lọ kẹ́gbẹ́ ẹ̀ ní school àwọn ọmọ rẹ tó rò pé ó wà ní school wọn wà ní school àwọn olóṣèlú náà tẹ̀lé lọ báyìí wọn á bẹ̀rẹ̀ sí bá wọn sùn àìmọye tá a mọ̀ ìkan wà l'Abẹ́òkúta ń bẹ̀ tó wà ní kọmíṣánná nígbà kan wọn máa tó ṣe program fún olórí burúkú ara ẹ̀ àwọn ọmọ tó fún lóyún tí ò gbóyún lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ níyàwó tiẹ̀ lé ní Àkútè níbàyí láyé Gbénga Daniel stroke Sàbítù àbí kí ni tó ṣe fáìsì ẹ̀ ńgbà yẹn àwọn ọmọ gẹ̀ẹ́sì yẹn náà bá wọn rìnrìn àjò yẹn nígbà yẹn mọ́ yẹn ló ṣe commissioner of agriculture láyé Gbénga Daniel màá gbé program ẹ̀ wá I have the detail àwọn méjì ló fún lóyún kò fún wọn lówó oúnjẹ ọmọ yẹn wọ́n dẹ̀ bímọ sílẹ̀ ọkùnrin náà àwọn méjì tó bí yẹn and this stupid man dẹ̀ ni ó ní pọ́tírì ó kà tó lọ dá ìṣòro pinnu ìdílé ẹni ẹlẹ́ni àwọn ẹ̀gbọ́n àwọn yẹn tó wà lábúròdì náà ṣe ń tọ́jú náà bá àwọn yẹn tọ́jú ọmọ ṣe pé lórí burúkú ló pọ̀ ìwọ tọ́mọ rẹ̀ rìnrìn kùnrin Àfọláṣadé Godwin God will bless you ó ní Fọ́tayọ̀ Aminat blessing lórúkọ Jésù orí rẹ̀ ò ní gbàbọ̀dẹ̀ ẹ jẹ́ ń gbàdúrà fún Sunday Igboho tí n bá ní máa tú àṣírí fún ẹ mami kò sórí iye káṣíra wa níyì n táwa ń sọ n tèmi ń sọ gẹ́gẹ́ bí wòlíì ọmọ ọba Abiodun o I know what I'm saying some people àwọn maker hate mi fúnra wọn pé kìnnì kan sórí ọ̀rọ̀ ọlọ́kọ láya kọ́ là ń sọ bí
tó bá tàkòkò àti sọ lọ́kọláya wò let you know máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí family ẹ̀ dẹ̀ máa gún. Ọlọ́run ló fi rán mi. Ọlọ́run fi rán mi ni. Mi ní iṣẹ́ méjì yàtọ̀ sí kí n bá yàn kọ́lé, kí n bá yàn ralẹ̀, kí n dẹ̀ bá yàn ṣoko. Kí dẹ̀ jẹ́ kí ìlú tí mo gbé ní tí ìlú bá ti wà òkè, ó ti wà òkè náà nìyẹn. Ìdílé ẹ̀ gan máa wà òkè. Náà pastor, daddy o láàárọ̀, daddy o I like you, daddy o. Àwọn group tí mo wà tí wọ́n kà máa wẹ́ lómi. Daddy àgbàdúrà fún yín, daddy wèrè wo. Àwọn daddy gan-an wọ́n fọgbọ́n gbowó lọ́wọ́ Gbénga Dání, wọ́n ń gbowó lọ́wọ́ àwọn ààrẹ o. Lórí program mi ẹ máa kó wọn sínú gúrùpù, ẹ ní ẹ gbọ́dọ̀ sọ tẹ́ ń ṣe ńbẹ̀. Kí lẹ̀ ń ṣe nínú gúrùpù yẹn? What are you doing there? Ẹ̀yin obìnrin wọn, what are you doing there? Gúrùpù kó wà nínú gúrùpù kí wòlíì máa sọ fún ẹ pé ò gbọ́dọ̀ ntẹ́ ẹ bá ti jọ sọ́mọ̀ ẹ ò gbọ́dọ̀ sọ síta. Ṣé ẹ mà pé ti ń fi ara yín sí abẹ́ bondage? You keep yourself under bondage. Wọ́n á máa kọ́ ẹ̀ ń kíkọ́ kọ́kọ́ nígbà tó bá ya ilé rẹ̀ àwọn máa dàrú. Ara tá à ń sọ náà nìyẹn. They will now be talking Gbénga Dání kíníkà. Ẹ bọ́ sínú gúrùpù ẹ lọ́ máa sọ̀rọ̀ Koiki dáadáa ìdá. Ẹ máa sọ ti Yèyé Dára láìda. Ẹ máa sọ Tẹ́ni ọmọ ológo. Ẹ sọ ẹ kó ṣì dànù. Get out. Wọ́n tó bá lọ sínú gúrùpù bẹ́ẹ̀ tó lọ listen to all those stupid things náà dẹ́ àwọn ọ̀rọ̀ tí ò tó nǹkan kan tó yẹ kọ́kọ́ lọ rẹ̀ pé ẹ wá lọ wá máa drag àwọn kan tí ò ta nínú gúrùpù kọ̀ọ̀kan. Koiki kó jẹ kékeré jẹ ẹtẹkẹ mú àtúgbàdà kan ẹjá kan á sá fún yín. Mo kà mí ìmọ̀ kan tí mo bá pàdé nínú gúrùpù kan tán nìkan tí ẹ lọ gbé mi sí. Nígbà tí mo rí àyẹ̀mí fúnra mi rí agbéra mi bọ́tà wọn kúkú mọ̀ pé mi náà ni. Mo rí ẹ̀rìn pé kí ṣé Yorùbá nation náà ládẹ ń ṣe ìṣá àbá ń ṣe rádaràda. Ṣé àwọn ilé ò mọ̀ pé wọ́n nǹkan tá ń pè lájàjà òmìnira ni? Please and please, let's be wise. Wọ́n ní ọlọ́gbọ́n obìnrin ló máa ń fi ẹnu rẹ̀ tú ilé ló máa fi kọ́ ilé ẹ̀ ṣùgbọ́n wiseness woman á mẹ́nu ẹ̀ kọ́ ilé ẹ̀ ṣùgbọ́n obìnrin tí kò gbọ́n á fi ẹnu ẹ̀ tú ilé ara ẹ̀. Ahọ́n yìí dání is a sword ni ìwé onídàájọ́ ó ní ìdá olójú méjì ni. Please and please, this is time to wise. This is time to plan. It's not by shouting. Tẹ́ bá dórí gúrùpù náà àwọn sọ̀rọ̀ náà they are doing jargons there. That is how to plan. Ẹ pera yín ẹ bára yín sọ̀rọ̀. Let's move forward and kakuro nbí. Ẹ pe ààrẹ ṣé ó lágbára jù yín lọ ẹ sọ̀rọ̀ sí ẹ pé wọlé wá síbi tó yẹ bí tó ti ń gbọ́ ẹ bá sọ̀rọ̀ bàbá ẹ wá orí yín ò pé ẹ jókòó báyìí la ṣàfẹ́ ṣe ẹbí ààrẹ òun náà fẹ́ padà nù tó bá tún pa bóyá ó tún ní nǹkan tó fẹ́ ṣe fún wa á kú tán àṣẹ tún máa pariwo Sunday láàrẹ òyà yẹn Fúlàní planning lórí ààrẹ sìn àwọn planning àwọn OPC ń jà wọ́n bú dára rórí yín Tinubu planning fún ààrẹ sìn but people are doing Tinubu ó ti dé sí ààrẹ ló ń plan fún because ó ní mọ̀ pé lẹ́yìn Sunday pé wọ́n ti àwọn rò pé wọ́n lè kàn ká Sunday ṣe wà bẹ́ẹ̀ ẹ tún lọ takò ààrẹ òkúkú gbówó fún mi ní òkè ní àti òkè ń kó là èèyàn ibi ní ọ̀dàlẹ̀ sí ní pẹ̀lú ṣùgbọ́n kò yẹ kó kú bẹ́yẹn ó sì ní nǹkan tó fẹ́ ṣe fúnlẹ̀ Yorùbá I will tell you the reality ó sì ní nǹkan tó fẹ́ ṣe fún wa kó kíyèsára kó wọ́ ní gbogbo àwọn ọmọ yẹn ká keep silent ká má torí ibẹ̀ ká má pàdánù ẹ̀yin tẹ́ ẹ bá ní tẹ́ ẹ support ẹ jẹ́ sọ fún I'm tell you this reality mo sọ fún yín lẹ́nu ẹ bá mi pín ẹ jẹ́ kó gbọ́ ẹ sọ fún Gani Adams èyí tó pera rẹ̀ láàrẹ ọ̀yìn Yorùbá ẹ sọ fún kó sọ fún àwọn OPC ẹ kàn keep mouth one shut for now kàn wise kàn ṣe bí kàn fi ojú lalákàn fi sọ́rí kàn bẹ̀rẹ̀ sí wo gbogbo àwọn ìtútí Fúlàní fẹ́ fi pa kàn wo ìtútí Tinubu fẹ́ ṣe ní Lagos State fún ààrẹ ẹjẹ lọ jẹ́ kó ara yín jẹ́ kẹ jẹ́ kó rí yín pé tá bá padà bá ṣe pa Abíọ́lá kò mà sí tẹ́ ṣe ẹ kà pariwo náà wọ́n tí ẹ kà máa pariwo kò dẹ̀ sí nǹkan tẹ́ ṣe OPC wọn á tún kó yín wò inú gbàgà straight ni àwọn OPC tẹ́lẹ̀ tó wò iná tó fẹ́ lò láti fi pa ẹ́ tó bá ti gbọ́ dáadáa OPC ẹ̀ iná tó fẹ́ fi pa ẹ́ èmi sọ tèmi fún yín nítorí mo kà jókòó sínú ìgbà tá a lọ agijù lánàá Ọlọ́run kà ṣe oníwò wà arákùnrin yẹn
but they want to yí tó jẹ́ kí n sọ síta ni pé ẹ jẹ́ kí n tí mo fi sọ ọ̀rọ̀ yìí síta tó jẹ́ pé Ọlọ́run ní kí n sọ síta ni pé ẹ fẹ́ fi ọ̀rọ̀ pípa ẹ fẹ́ fi kó bá Yorùbá nation. Ẹ fẹ́ sọ pé àwọn ọmọ Yorùbá nation kan ló kóra àwọn jọ náà lọ pa. Sà èpè kó dọ̀dọ̀ ẹ̀ mo sọ tèmi arrest my case. Mo fẹ́ gbàdúrà fún Sunday ayérayé ọba tó pọ̀ dùgbà torí mi ìnádùúrà kan tí mo fẹ́ gbà fún but kò kíyè sára ni tèmi nìyẹn yóò dára fún yín. Ẹ já gbàdúrà ayérayé ọba tó pọ̀ nípa àti agbára Ọlọ́run Elédùmarè a máa gbé ọ̀gá lówùrọ̀ yìí lórí Sunday. Ọlọ́run gba ọpẹ́ wa ayérayé gba ìyìn wa. Ọlọ́run mo gbàdúrà fún ìránṣẹ́ náà a fi lé ọ lọ́wọ́ ìgbà tá bá fi lé ọlọ́kì fa o àfi tá bá fi lé ọlọ́kì fàyà. Ọlọ́run àtúnṣe Ọlọ́run ìwòsàn ó yá wọnú ayé rẹ lọ. 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 Kò gbọ́dọ̀ ṣàìsàn kò gbọ́dọ̀ ṣàìsàn orísun àìsàn Pétérù pèlè àìsàn ibà lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbẹ dànù bùsí káàbọ̀ wàrà ànúgbà. Mo gbàdúrà lórúkọ Jésù ó yá gbogbo irúgbìn àìsàn láyé Sunday ó yá máa di asán ó yá máa di asán ó yá máa di asán máa gbẹ tí gbogbo tí gbogbo máa gbẹ tewétewé máa gbẹ tí gbogbo gbogbo orísun àìsàn lẹ́sẹ̀kẹsẹ̀ mo pálàṣẹ ni nínú ayé Sunday lówùrọ̀ yìí lórúkọ Jésù. Ogun ọ̀run ó yá wọbẹ̀ lọ́wọ́sàn omi ara rẹ̀ gba ìwòsàn ẹ̀jẹ̀ ara rẹ̀ gba ìwòsàn eríkèéríkè ara rẹ̀ gba ìwòsàn gbogbo àpáyọ ayé lára rẹ̀ ó yá di wéré gbogbo pọ́ìsìn ayé gbogbo májèlé ayé tá a lè gbé fún jẹ lówùrọ̀ yìí ó yá kó di asán ó yá kó di asán ó yá kó di asán. Elédùmarè tó bá jẹ́ lóòótọ́ ló pè mí mo náwó àṣẹ Elédùmarè bí Jésù bá dé bí òkú Lásárù tó bá pàṣẹ fún òkú ọjọ́ karùn-ún ni ó dìde ó yá Sunday dìde ó yá dìde ó yá dìde ó yá dìde ó yá dìde ó ní kú fọ́tayọ̀ ayé ò ní pa ọ́ gbogbo ìgbà òkùnkùn lórí rẹ ayé ò ní fi ọ́ ra ayé padà a ò ní fi ọ́ ra ilẹ̀ wàá gba ẹ̀tọ́ rẹ gbọ́ bí ìrì bá sẹ̀ owó ojú ewéléwé fi ń gbà á látẹ̀ni lọ ẹ̀tọ́ yìí ó máa gbà fún ilẹ̀ Yorùbá lórúkọ Jésù. Orúkọ rẹ ò ní parẹ́ a ò ní dúró ìṣẹ́jú kan fún ọ a ò ní kí ẹ rẹ́sìn prison alágbára tó dúró sí tó lọ gùn sórí àìsàn náà tó ní àṣebóhun tí mu ó nítorí pé Tinubu dìde ara àìsàn náà lé lórí ìrọ̀nà pa nítorí pé ẹnu báyìí náà fi ń pè kúrò ọjọ́ ọ̀nà gbogbo àìsàn láyé rẹ̀ ó yẹ kó yí dànù 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 aláfọ̀ṣẹ ni tó ti fi sọ̀rọ̀ sí ayé rẹ̀ pé kó ṣàìsàn gbogbo ọ̀rọ̀ tí a ti fi sọ ètà sọ sínú ẹgbẹ́ àjẹ́ ètà sọ sínú ẹgbẹ́ oṣó ètà sọ sínú ẹgbẹ́ olómi ètà sọ sínú ẹgbẹ́ ilẹ̀ ètà sọ sínú ẹgbẹ́ atẹ́gùn ètà sọ sínú ọ̀run kìíní ọ̀run títí dé ọ̀run kẹfà títí dé ọ̀run keje ẹlẹ́dàá yìí dànù ó yá yìí dànù. Mo dúró bí wòlíì àdàbí tí wọ́n fún nǹkan kan lówùrọ̀ yìí òun nìkan ló ní tú sílẹ̀ ló yá tú sílẹ̀ lórúkọ Jésù. Mo gbàdúrà gbogbo tí ayé dè gbogbo ayé tí a dí gbogbo tí a gbẹ àgádágodo àìsàn gbogbo ètí Ògùn ṣe ètí Yorùbá ṣe ètí Fúlàní ṣe ètí ènìyàn ṣe ètí Kòtónú ṣe lórí Sunday ó yá dòfo 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 ó yá dòfo. Mo máa gbàdúrà olùwàwòsàn mo gbàdúrà fún Lédìké òní ṣàìsàn Lédìké òní kú fọ́tayọ̀ ara rẹ ò ní gbàbọ̀dé omi ara rẹ ò ní gbàbọ̀dé gbogbo pọ́ìsìn ayé gbogbo nǹkan tí a lè máa fún ẹ jẹ nínú ẹgbàá yẹn lórúkọ Jésù. Gbọ́ bí Daniel bá jẹ tí òjò ń jẹ ọba tó sì tún dára jù wọ́n lọ lórúkọ Jésù ó yá máa sàn jù wọ́n lọ ó yá máa sàn jù wọ́n lọ ó yá máa sàn jù wọ́n lọ jáde láyọ̀ àti àlàáfíà Olúwa ṣí wọn sílẹ̀ ó yá ṣí wọn sílẹ̀. Mo fi ọ̀dà ládélélé Ọlọ́run lọ́wọ́ Olúwa wò wọ́n sàn Olúwa wò wọ́n sàn Olúwa wò wọ́n sàn ẹ ò ní kú fọ́tayọ̀ ilẹ̀kùn náà kò ṣí bí Pétérù àsálà bá jáde kúrò nínú túbú ìdí ọwọ́ yín kó jáde ká kí ayọ̀ lé gògó fún Ọlọ́run ó yá Olúwa kó dìde aláàánú kó dìde Olúwa kó dìde mú gbogbo àgbáyé gbogbo ẹni tó ti gbọ́rọ̀ Sunday tí wọ́n ti pòǹgbẹ ọkàn gbogbo àwọn tó ti wọnú àìsàn nítorí ọ̀rọ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlẹ́dàá wò yín sàn Olúwa wò yín sàn Olúwa wò yín sàn gbogbo ẹni tí ń ṣàìsàn lọ́wọ́ ní gbogbo àgbáyé tó bá ètò yípadà àbí tó gbọ́rọ̀ àṣẹ ẹnu mi mo bá atẹ́gùn wí lẹ́sẹ̀kẹsẹ̀ mo wí bókù báyìí dàlẹ́yàkà búbúkù bùrẹ́ dàlẹ́yàkà wókù bíbù dàlẹ́yàkà lẹ́sẹ̀kẹsẹ̀ ó yá atẹ́gùn àlàáfíà kó lọ fẹ́ lóyìn atẹ́gùn àlàáfíà kó fẹ́ lóyìn adálẹ́gùn gbèdìde kó fẹ́ lóyìn gbogbo àwọn tó wà lórí àìsàn lórí sick bed gbogbo hospital gbogbo lórí lọ Nàìjíríà nílùú òyìnbó ní gbogbo àgbáyé Ọlọ́run mo náwó ìwòsàn jáde lẹ́ni Ọlọ́run ìwòsàn kó wò yín sàn Ọlọ́run àánú kó wò yín sàn Ọlọ́run ìgbéga kó wò yín sàn ẹ gba ìwòsàn ẹ gba ìwòsàn ẹ gba ìwòsàn ẹ gba ìwòsàn a tú yín sílẹ̀ lórúkọ ti Bàbá a tú yín sílẹ̀ lórúkọ ti Ọmọ. Mo gbàdúrà gbogbo ìdílé tó ń dàrú lọ́wọ́lọ́wọ́ Olúwa túntò Olúwa túntò Olúwa túntò. Mo gbàdúrà fún màmá ìyá Sunday Ìgbòho Olúwa rọ̀ wọ́n lọ́kàn ẹ̀mí mọ́ tún wọn nínú ẹ ò ní kó fọ́tayọ̀ ẹ ò ní torí Sunday kú. Mo gbàdúrà ìrònú ò ní dé bá yín o màmá ẹ ò jẹun ọmọ ẹ ò fẹ̀yìntì jẹun ọmọ
alágbára kó ròyìn lágbára, alágbára kó ròyìn lágbára, ọmọ mímọ́ kó darapọ̀ mọ́ yín pẹ̀lú ìyàwó àti ọmọ rẹ̀. Ẹ ò ní kú fọ́tayọ, ọwọ́ ayọ̀ ọfà ayé ò ní bá yín, òkùnkùn ayé ò ní gbé yín mì. A ò rí bàbá mọ ẹja lọ pọ̀ ọmọ kò ní lágbára lórí wọn. Mo súre fún gbogbo àgbáyé lẹ́ẹ̀kan sí Ọlọ́run kó gbàdúrà yín o, ọ̀run kó ràn yín lọ́wọ́. Gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ ò ní ṣìṣọ, ọfà ayé ò ní bá yín. Mo gbàdúrà fún Dáratọ̀ lórúkọ Jésù, Ọlọ́run kó gbàdúrà fún gbogbo èpè ayé tá a ṣe lé ẹ lórí, tá a ṣe lé ẹ lọ́mọ lórúkọ Jésù. Ọlọ́run yí dànù, 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 Ọlọ́run yí dànù. Gbogbo ẹ̀gún àfùnbánu ni àfọ̀ṣẹ́ ni ìpọ́nlá ni ìta sẹ́lẹ̀lẹ̀ ìta sẹ́látẹ̀gbẹ̀ ìta sẹ́lókè nítorí Dáratọ̀ kì lẹ́nìí lórúkọ Jésù. Ó yá yí dànù Ọlọ́run, ó yá yí dànù. Gbogbo agbára kágbára wọn ò ní lágbára lé ẹ lórí. Gbogbo ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ Olúwa kún yín pẹ̀lú agbára ẹ̀mí mímọ́. Ó yá gbagilẹ̀ yìí wọnú ilẹ̀ yìí lọ. Gbogbo ẹni tó lò Olúwa lọ gbé wọn dìde. Àwọn tó tún kàn tí wọn ò tí ì dìde Olúwa gbé wọn dìde. Ọ̀rọ̀ yìí kújọ́ jilẹ̀ lọ. Àdúpẹ́pẹ́ ti ṣe Ọlọ́run. Ògo ni fún orúkọ yín. Mo súre fún admin mi, Ọlọ́run kó darapọ̀ mọ́ Adonibada, Ọlọ́run kó darapọ̀ mọ́ ò ní sọnù, ọwọ́ ayé ò ní tẹ ó, ò ní kú fọ́tayọ. Màmí Mọ́túndé àǹtí Bókì, Ọlọ́run kó gbàdúrà yín kẹ́rógo lò. Jésù náà agbára wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Orí yín ò ní gbàbọ̀dẹ̀. Ẹ ṣeun púpọ̀ fún ìfọlówó tẹ́ ò sanwó fún. Má jẹ́ ní okay, ẹni máa jà gbé fìlà sẹ́gbẹ̀ẹ́ wá gbé, tá bá ti dé fìlà sápá bíbá ìyàwó nìyẹn o. Káwọn obìnrin máa lọ máa sọ pé wòlíì àwa ló kàn ó, mo ti níyàwó. Tó bá wù mí mo lè dé fìlà mi sí. Ẹja tó yí báyìí yóò dára fún mi. Ṣé mo fáyìn? Àǹtí bò sí ṣé mo fáyìn? Jẹ́ n bá admin mi polówó ọjà. À ń taṣọ. Ẹ̀rá àǹkàrà ó jiná. Àwọn àǹkàrà kò sí kọ́ńtì tó wà wọ́n máa send ẹ̀ sí ẹ. À ń ta àwọn aṣọ foreign lace, yẹrí góòlù ó ṣàprápra. Tẹ́ ẹ bá fẹ́ rí wọn ẹ lọ tẹ̀ ẹ́ sórí fóònù yín. Adonibada lórí Facebook yín wàá rí níbẹ̀. Adonibada kò sáṣọ tó wá tí ò ríra níbẹ̀. Store yẹn kún dáadáa ni Adonibada. Ọlọ́run dẹ̀ lọ́wọ́ sí. Ó dẹ̀ máa fún yàn ní discount. Aṣọ wọn dẹ̀ cheap gan. Àwọn náà ń gbá àǹkàrà fún ẹ̀rí tá ti ń wá àǹkàrà bíi ti Kotonu báyìí. Ẹ̀rí pé mo jọba béègùn yóò dára fún yín o. Á dẹ̀ dára fún yín á dẹ̀ kẹ̀dẹ̀ dára fún yín. Ẹ̀rá àǹkàrà ó jiná original ni, kì í ṣe àwọn ní fake yẹn o. Original àǹkàrà kì í bómi lọ. Tó bá mo sọ fún yàn mí ní ẹni àǹkàrà wo ni wọ́n á rà tí wọ́n ará àǹkàrà 20,000 àrò ní 50,000. Àwọn àǹkàrà gidi jáfà àbí kílẹ̀ máa ń pè wọ́n. Àǹkàrà gidi Adonibada ló wà ńbẹ̀. Admin wa ni àwọn náà ń tà á. Mọ́mì ò lè bá wọn rà lórúkọ Jésù. Wà á dẹ̀ ráàánú gbà. Bá mi bá rà á, bá mi lọ sórí péjì ẹ̀ Adonibada wà á rè. Má wọrí tó bá di ìrọ̀lẹ́ a máa gbé péjì yẹn wá dáadáa. À á sọ fóònù nọ́mbà tẹ́ máa pè sí Adonibada. Mo ṣáà ń yí fìlà mi káàkiri kẹ́lẹ́nu ọṣẹ́ ẹnu ládé láàárọ̀ yìí. Wọ́n jẹ́ ń dé dáadáa torí jẹ́ ń dé tọmọ ọba ká má lọ fáìnì mi. Ọmọ nìyà Abiodun fìlà wo ló wá lọ délé ní ìkẹ́. Èmi ọmọ ọba náà ni. Lórúkọ Jésù a ó jọ ráàánú gbà. À ń bá Adonibada polówó. Àkókò yìí à ń gbin pákí. Ìwọ tó o bá fẹ́ gbin oko tó nílẹ̀ tó fẹ́ gbin pákí, àkìkò tá ń gbin pákí lélẹ́yìí o. Ìgbà yẹn ló máa ṣẹ̀dẹ̀ àṣẹ̀dẹ̀ December. Dádì àṣẹ̀fẹ́ gbin pákí ni o. Àgbọ̀ program yín ni o. Irọ́ o. Tó o bá fẹ́ gbin pákí tó fẹ́ roko ẹ, àkókò tá ń gbin lélẹ́yìí. Bí o dẹ̀ nílé ẹ̀ tó kọ́kù tó fẹ́ parí, pè wá, a máa bá ẹ kọ́. Bí o dẹ̀ fẹ́ ra lẹ̀ ni, pè wá. Àkókò tó máa mọ ilẹ̀ tó dá lélẹ́yìí, à á lọ bá ẹ wò, à á test ẹ. Bóyá àwọn òjò ńlá lá máa rọ̀ nísìnyí, à á wo ilẹ̀ yẹn, à á mọ̀ bóyá ó dáa. Torí àwọn òjò tó kù sókè nísinsìnyí mighty rain ni. Àkókò tá a dẹ̀ ń gbin pákí tí ò ní rà mọ́lẹ̀. By this time next year, by September October, wà á ti máa fẹ́ sí pákí ẹ. Wà á ti máa mú owó ẹ jáde ńbẹ̀. O lè dáko 1 acre kò wọ́n. O lè dá 2 acres bó bá ṣe lágbára tó lè dá 3 acres. Call me sórí nọ́mbà yìí. I have internet. I have interest in farming. Ẹ pè mí Olúṣọlá Adédèjì. Ẹ pè mí sórí nọ́mbà yìí 080 57455803. Bùsí bá mi tẹ̀ jáde o. Bùsí tó dàpàdé ní òsínbí.
gbòsí dẹ̀ ni admin ti sọ fún yẹn pé a máa tó gbé yẹ admin fẹ́ fún gbòsí. Bẹ́ẹ̀ ni ò bá Abẹ́òkúta ò bá wà lábẹ́òkúta we will go in there a máa lọ bá ẹ̀rọ àgbìn kò ní mìíní lórí anywhere tó bá wà àṣà lọ gbin oko lóńdó nígbà tí a lọ gbin oko lóńdó a lọ gbin pákí lóńdó gbogbo àwọn ọmọ mi náà wà níbẹ̀ tá a máa pè àwọn dẹ̀ máa lọ gbin ọdún tó bá ti lọ test ilẹ̀ yẹn tó bá ti jẹ́ pé ó sàn fún pákí àìmọye ilẹ̀ tí ò sàn fún pákí kì í ṣe gbogbo wọn ní ilẹ̀ tó sàn fún bọ́ọ̀lù tá a bá ti débẹ̀ tá a ti test ẹ̀ tó ti sàn because tó o bá gbin pákí kò ṣẹ̀ tó máa wá fertilizer kó o fi bí 1 million gbin ilẹ̀ kó wá di half the end of the year kó o má rí 200,000 a mà ní ṣòwò sọ́ọ̀tì àwọn ilẹ̀ míì wà mo ti pè àwọn kan wà wọn náà fẹ́ gbin pákí nígbà tá a débẹ̀ ilẹ̀ pineapple ní ilẹ̀ wọn a ní kàn lọ gbin pineapple we thank God for today òde wọn máa tó wá fẹ́ẹ̀sì pineapple wọn nísìnyí tá a bẹ̀rẹ̀ ní last year ilẹ̀ míì wà tó jẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ ni a ní kàn gbìn síbẹ̀ by the grace of God by the next year March April ọ̀gẹ̀dẹ̀ wọn á jáde wọn á bẹ̀rẹ̀ sí ń ká ọ̀gẹ̀dẹ̀ wọn àwọn ilẹ̀ míì wà tó jẹ́ ọ̀pẹ ló sàn tó jẹ́ pé ó ní lágbára púpọ̀ àwọn ilẹ̀ kan dẹ̀ wà tó jẹ́ pé kẹ́ẹ̀tó pákí àtọ̀gẹ̀dẹ̀ bọ̀bẹ̀ á máa fò lálálá lókè báyìí ni àwọn ilẹ̀ Abẹ́òkúta yẹn lè dáa fún pákí sáìdì àwọn ibìkan bẹ̀ tó jẹ́ pé ilẹ̀ tó make sense ni may God bless you ẹ̀rọ àánú gbà owó ẹjẹ́ àjọ dáko bóyá o dẹ̀ nílẹ̀ tó fẹ́ rẹ́ǹtì tó fẹ́ gbé rẹ́ǹtì fún àwọn èèyàn tó lè fi dáko kàn sí mi lórí nọ́mbà yìí 080 ṣé ti kọ́ tẹ́ ẹ bá ti kọ́ ẹ sọ fún wa bóyá kí n manage báwa kọ́ bọ́dà pé mo máa kọ́ +234 8057455803 mo ti jù síta báyìí mo ti jù síta náà nù ni +234 lógo Nàìjíríà nù ni 8057455803 add mi lórí WhatsApp kó message mi ó dẹ̀ lè pè wọlé kó pè mí kó bá mi sọ̀rọ̀ I will discuss with you God will bless you a lọ lórúkọ Jésù ẹ ò ní sọnù bóyá o dẹ̀ fẹ́ fọ́ ilé ẹ o ti kọ́lé ẹ débì kan bóyá o dẹ̀ fẹ́ dé sí Nàìjíríà o fẹ́ ní kálábà ẹ ṣe fornication máa ń pè é fornication àbí kí wọ́n pè é olóyìnbó mi ìgbó ìbò òkè ká ló bá ẹ fi ká bá ẹ fi sí gbogbo ilé ẹ ká bá ẹ pa gbogbo kòkòrò oúnjẹ bẹ́ẹ̀dì. Okay, no problem. I gbọ́ láì mọ́lẹ̀ ayọ̀ God bless you. Fífín tá máa ń tẹ̀ báyẹn fín ká bá ẹ fin ká bá ẹ ní ṣe fọ́ni ká bá ẹ fọ́ni kéètì ilé ẹ̀ ká bá ẹ fọ́ni kéètì gbogbo àwọn kòkòrò tó ti mọ̀ kó ti pẹ́ coronavirus ti mú ẹ sílùú lóyìnbó àwọn igi ilé yẹn ti di ńlá called me àwa níṣẹ́ àní ẹ múdà mẹ́wàá àti ọ̀rẹ́ rẹ̀ ó dáa kó lọ san fún àwọn aláìní bàbá bí ó dẹ̀ fẹ́ ràn àwọn aláìní bàbá aláìní ìyá lọ́wọ́ ọ̀sẹ̀ oṣù náà la ṣe ń wà oṣù àánú ni Ọlọ́run yóò pèsè ó lè mú wá àmọ́ abẹ́ ṣe last week àṣìṣe kan lọ́la àtúlọ Friday lágbára Ọlọ́run ọ̀la we are going for the second batch the third one will be next week ó lè jẹ́ yẹn lọ́lọ́run ti fẹ́ yẹn lọ́wọ́ owó ẹ̀ tọ́jú àwọn ọmọ aláìní bàbá dànkó lọ́ máa kó fún àwọn ọmọ làlẹ́gbẹ̀gbẹ̀ títí ń bẹ̀ yẹn orúkọ Jésù Ọlọ́run á ràn yẹn lọ́wọ́ special program kan bọ̀ àdúrà a fẹ́ gbàdúrà ìdílé la fẹ́ gbàdúrà fún family altar a fẹ́ sọ àwọn kí ló ń fà á tí ìdílé fi ń dàrú kí ló ń fà á tí ó jẹ́ pé àwa ọkọ tí tá máa mú wa dé ìlú òyìnbó tán tá a fi ń misbehave ẹjẹ́ àjọ pàdé lọ́jọ́ Friday ọ̀la ó lè jẹ́ aago 12 lọ́sàn-án ọ̀la la máa pàdé fún special program yẹn máa lágbára àwọn nǹkan tí àwọn ọkùnrin ń ṣe àti tóbìnrin náà ń ṣe tí ilé fi ń dàrú àti àwọn ọkùnrin la fẹ́ bá wí ọkùnrin la ní program tó lájú ẹ̀yin ọkùnrin ẹ má bínú o ìtàn ẹlòmíì tó yẹ ọkọ tó fẹ́ lájọ délùú òyìnbó tán tó jẹ́ pé àwọn màmá onídìí ńlá ló dẹ̀ náà àwọn sìta Fatima onídìí ńlá ló dẹ̀ ń lé káàkiri a máa gbéyẹ̀wò ọfà tó bà wọ́n a máa gbàdúrà sí lọ́la ayé ẹ̀ máa nítumọ̀ àwọn ìlú òyìnbó gan ayé yín gbọ́dọ̀ nítumọ̀ bẹ́ẹ̀ ni ó ń ṣẹlẹ̀ Nàìjíríà mi báyìí but ìtùlú yẹn ó dà púpọ̀ torí many cases lórí nǹkan tí mò ń gbọ́ ni but Ọlọ́run náà ni mo ti gbàṣẹ lọ́wọ́ Elédùmarè
ó ti ní kí n fún yín ní solution àwọn ìlú àmàlẹ́rí solution ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ lọ́kọ tó jẹ́ pé àwọn àké àkọ́mọ ọlọ́mọ mọ́kọ ẹ̀dí kí àwọn ọmọ wọn big money kí wọ́n máa kọ́ ìyàwó ní ìkọkúkọ ẹ̀yin náà máa bá ti yín pàdé ńbẹ̀ ẹ̀yin dáàdì náà ẹ bá ti yín pàdé ńbẹ̀ àwa single báyìí náà àtúbà tiwa náà pàdé ńbẹ̀ bí ó yẹ ká níyàwó yóò dára fún yín ìdá olójú méjì ni o bó ṣe jà sọ́tún ló máa jà sósì lórúkọ Jésù ilé rẹ̀ ò ní dahoro bàbá jẹ́ kí n rógolo ló sọ fún ẹ pé o máa rógolo àgbẹ̀ lọ́ba lọ́gbìn oko kò di àgbẹ̀ Yorùbá iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ ó máa jalè ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò ì pé o kò ì pé o. God bless you. Bye bye.